بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الحمد لله الذي أمرنا بالالتجاء إليه عند نزول البلاء، وجعل البلاء نعمة من نعمه عز وجل، وجعل الصبر على البلاء قربة إليه تعالى، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó pa wá láṣẹ ìpè bàbá tí ní ṣòro ká máa sáwọ́ sí ọ̀dọ̀ wọn Ọlọ́run kóhun lè bá gbà wálẹ̀ nínú ṣòro wa. Ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ nínú Qur'an nítorí kó lè bá gbà wálẹ̀, kó lè bá ṣàánú wa, kó lè bá dùn wá nú ló fi sọ bẹ́ẹ̀. Ọba tó sọ bẹ́ẹ̀, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Gbogbo ìṣòro tí ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa, àtèyí tá a mọ̀ tá a ní àti ìṣòro tá a ní tá a mọ̀, kọ́lọ̀ mọ́sà bá ní mú kú o. Ọlá agbára Ọlọ́run ọba wa, ọlá àánú Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tá a dúpẹ́ fún, ó ṣe àdánwò, ó ṣe ní ọ̀nà tá a máa gbà rí àgbéga. Ọlọ́run ọba Allah ó ṣe àdánwò, ó ṣe ní ọ̀nà tá a máa gbà rí ìkẹ́ àtàforíjì. Ọlọ́run ṣe àdánwò, ó ṣe ní ọ̀nà tí a gbà afárátátọ̀ tàbí jásálì janna. Adẹ́pẹ́ tí Ọlọ́run bá aláà tó bá ti dániwò, kí lèyàn kọ́kọ́ sọ? Alhamdulillah. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àwọn ẹni rere. Èyí tó dájú nínú ọ̀rọ̀ tẹ́yìn máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àyà Qur'an. Ẹ̀rí ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀, tẹ́yìn ò ní sọnù, tẹ́yìn bá léyìn fẹ́ ṣẹ̀sìn, tẹ́yìn sì fẹ́ gbégbé ṣe ayé tó lálàáfíà, òun náà ni súnà Ànábì wa Muhammad. Súnà ni ẹ máa ṣe o, àálù súnà ni kẹjẹ, nítorí òun náà lójú ọ̀nà tààrà tó dé ọ̀dọ̀ Ọlọ́run. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa, gbogbo àwọn tí a ti ń ṣe àìní ṣe má kọ́lọ̀mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí wọ́n tí rí malẹ̀ súnnà, Ọlọ́run jẹ́ àwọn náà orí, tí wọ́n bá rí kọ́lọ̀n jí wọ́n lè tẹ̀lé, kọ́lọ̀n sí gbogbo wa ní olóríire. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, mo kí gbogbo àwọn àfáà wa, ashabul fadila ní ìlú Igbó Ọ̀rà. Mo kí gbogbo àwọn àlùfáà wa nílùú Igbó Ọ̀rà. Mo kí gbogbo àwọn ìmáàmù ẹ̀sìn. Mo kí gbogbo àwọn bàbá, àwọn tí wọ́n jẹ́ eléré ìlú, àwọn baálẹ̀
mo kí gbogbo àwọn mágàjí mo kí gbogbo àwọn ọ̀dọ́ mo kí àwọn ìyá wa mo kí gbogbo àwọn sisters wa àti gbogbo àwọn brothers àtàwọn tàbí ọjọ́ mọ́lé kéwú ipé àláfíà Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. ìtí wọ́n ní kí n gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni al-makhraju min al-bala'i wal-marad wa fawaidul bala' wa asbabul bala' wa hikmatullahi fi ibtila'i ibadihi. ẹ̀yọ́ máa yá mi ní ìlú Igbóọrà. ìtí wọ́n ní ká gbéyẹ̀wò ní àárọ̀ yìí òun náà ni àbáyọ nínú àdánwò. àwọn nǹkan wo ní máa ń fà tí ìmọ̀ fi ń ràdánwò. lẹ́yìn náà Ọlọ́run bá aláà ti ń dán wa wò, kí ló dé tí fi ń dán wa wò, kí ló dé tí fi ń pa wá lẹ́kún. torí àdánwò ẹkún ni wọ́n ń pè bẹ́ẹ̀, ìrònú, ìbànújẹ́. Allah subhanahu wa ta'ala ó tún wá fi àwọn àǹfààní sínú àdánwò fún wa. gbogbo ẹ̀ lásàlàyé lọ́kọ̀ọ̀kan pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run insha Allah ta'ala. Al-bala, ẹ̀yàn wáyá mi nílùú Igbóọrà, ọkùnrin wa, obìnrin wa, ọmọ kékeré wa, àgbà wa, àfáà wa, wòlíì inú wa, àwọn eléri wa àtàwọn aráàlú, ẹjá lọ lè máa yí pé al-bala'u sunnatullahi al-kawniyya. torí àdánwò lọ́lọ́run ṣe dáyé. nígbà wọlé ayé tá a wálé ayé wọ́n bí wa sínú àdánwò ni, torí ayé gangan fún rẹ̀ àdánwò ni. waqi'un lil insani la mafarra minhu. ẹni bá ti wálé ayé kò síbi tó fẹ́ sá lọ tádánwò òfin nìkan. àwọn tí wọ́n bẹ lérí òfurufú àdánwò ń kàn wọ́n, àwọn tí wọ́n rìn lérí ilẹ̀ àdánwò ń kàn wọ́n, àwọn tí wọ́n bẹ lábẹ́ ilẹ̀ láwọn ẹ̀dá Ọlọ́run ọba táwọn náà rìn tí wọ́n lọ tán bọ̀ àdánwò ń kàn gbogbo wọn. al-ibtila'u muqaddar. ẹ̀yọ́ máa yá mi, ìdí wọ́n pè ládánwò òun náà ni àkọọ́lẹ̀ ìbànújẹ́, àkọọ́lẹ̀ ẹkún, àkọọ́lẹ̀ ìrònú tọ́lọ́run kọ fẹ́ni kọ̀ọ̀kan wa tí ò sí ọgbọ́n ta fẹ́ dá sí tí ò fi ní ṣẹlẹ̀. nígbà nìkan wá bèèrè lọ́wọ́ Ànábì wa Muhammad sallam, ó ní akhbirni anil iman, ta ló ń tàwọn jama? Jibril alayhi salam. ó ní wa Ànábì mọ́sá ìsàlàyé fún mi kí là ń pè nígbàgbọ́ táàrí lára olùgbàgbọ́ táàfi máa pè ní onígbàgbọ́. Ànábì náà tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusuli wal yawmil akhir. ọgbọ́ Ọlọ́run gbọ́, ọgbà Ànábì gbọ́, ọgbà tẹ́lá gbọ́, ó sì gba àwọn òjíṣẹ́ gbọ́, ó sì gbọ́jọ́ al-qiyāmah gbọ́. kí ló fi ṣẹlẹ̀ kẹfà jẹmọ́? wal qadar. ọgbà àwọn tẹ́lá gbọ́, ó wá ní ẹlẹ́ẹ̀kẹfà wal qadar. ó ní ọgbà kádàrá gbọ́, khairihi wa sharrihi. khairihi lèyí tí ń dùn yẹn nú, wa sharrihi òun náà lèyí tí ń panilẹ́kún. ọgbà gbogbo látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, yóò sì wà nínú kádàrá rẹ̀. ẹni wọ́n bá ti kọ kádàrá rẹ̀, nǹkan méjì náà ló wà ńbẹ̀, nǹkan tí ó máa dùn mọ́ àti nǹkan tí ó máa palẹ́kún. khairihi wa sharrihi. nítorí wà nù kádàrá wa nù, kádàrá gbogbo wa wà ní lawhil mahfuz. kádàrá tèmi wà ńbẹ̀, kádàrá tìwọ́ wà ńbẹ̀, kádàrá ọmọ mi, ìyàwó mi, kádàrá tiẹ̀ náà, bàbá ẹ, ìyá ẹ, ìyàwó ẹ, ó wà ńbẹ̀. sórí bí wọ́n kọ sí nǹkan méjì wọ́n kọ síbẹ̀. wọ́n kọ yìí tí ó máa dùn ọ́nú, wọ́n sì kọ yìí tí ó máa pa ọ́ lẹ́kún. Allahumma inni a'udhu bika min jahdi al-bala wa daraki ash-shaqa wa su'i al-qada wa shamatati al-a'da. ọmọ bẹ́ẹ̀ náà ni ọ pé kọ́dàkùn kọ́mọ́ sàì sàánú rẹ̀. ọmọ bẹ́ẹ̀ kọ́dàkùn kọ́mọ́ sàì sàánú ọmọ rẹ̀, kó ṣàánú ìyàwó rẹ̀, kó ṣàánú ọkọ rẹ̀, kó ṣàánú bàbá àti ìyá ẹ̀. ọmọ bẹ́ẹ̀ sórí ẹ̀bẹ̀ tó ń bẹ̀ ni yóò fún yá àdánwò ni, kò ní ká àdánwò kó lára rẹ̀ pátápátá. èyàn súnmọ́ láwọn ọba débi pé kán wá yorúkọ tiẹ̀ kúrò nínú ìwé àdánwò. ipe ibà nábì ọlọ́ni
ṣe bí wòlíì ni ajíkírun ni aláwẹ̀ ni ó wá súnmọ́ Ọlọ́run bá pẹ́kípẹ́kí débi pé Ọlọ́run wá ní ẹyọ fáìlì àdánwò kúrò nínú kádàrá tiẹ̀ wọ́n ní kò sí hatta al-anbiya ìdíra àwọn ànábì Ọlọ́run wọ́n ní náà hatta al-anbiya hatta al-awliya àwọn wòlíì tí wọ́n gbọ́dọ̀ sọ́lọ́run lẹ́nu Ọlọ́run bá lóun ọ̀dàn gbogbo wọn wò ìtọ́ bá ti ṣẹlẹ̀ sí ẹ nínú sẹ̀mí rẹ nínú dáadáa àbí àìdá tí ń bá ọnú jẹ́ òun náà ni wọ́n ń pè ní kádàrá rẹ ẹni kọ́ òun náà lọ́lọ́run ẹni tó ní kọ́ máa ṣẹlẹ̀ òun náà lọ́lọ́run a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní ma asaba min musibah Ọlọ́run bá ní ma asaba min musibatin fil ard Ọlọ́run ní gbogbo mùsíbà tó bá wá bá yín lérí ilẹ̀ mùsíbà ń bọ̀ àbí òwá báyìí jẹma aláàtí sọ̀rọ̀ ohun tí mẹ́rin kó mẹ́ Ọlọ́run wá ní gbogbo àjálù tó bá ti jálù yín yóò jálù yín lérí ilẹ̀ yóò já látókè yóò já sílẹ̀ yóò wá jálù yín wala fi anfusikum Ọlọ́run bá ní gbogbo àwọn àdánwò tó bá jáde láti inú ilẹ̀ náà bí kéèyàn kàbúrò jáde sí ẹ̀ láti inú ilẹ̀ àwọn aburú kan bẹ tó jẹ́ pé ilẹ̀ ni ó ti jáde sí ọlọ́mọsàsọ́ ní kọ̀ọ̀kan wa Ọlọ́run bá ní gbogbo aburú tí máa ń jáde sí yín láti inú ilẹ̀ wala fi anfusikum àti gbogbo aburú tẹ́ bá rí nínú ayé yín nínú ẹ̀mí yín nínú ara yín nínú sẹ̀mí yín nínú sẹ́yìn nínú ẹbí yín nínú ìlú yín illa fi kitab Ọlọ́run bá ní gbogbo ẹ̀ ti wà nínú ìwé kádàrá yín bọ́rọ̀ bá ti délẹ̀ kí ló kù jẹ́ wọn àfi kó képe Ọlọ́run tó ní kí kálàmù ọkọ̀ kádàrá Suratul Hadid ayah 22 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ìpé kádàrá rufi'atil aqlam ní wajaffatis suhuf kálàmù tí wọ́n fi kọ́ wọ́n ti gbé kó mẹ́ ìwé tí wọ́n kọ́ sí ó ti gbé ọwọ́ kú bó ṣe síra rẹ̀ tó òfin nílànà ó nǹkan mélòó wọn kọ́ bẹ̀ fún ọ tí wọ́n ló ti gbé yìí nǹkan mélòó wọn kọ́ bẹ̀ fún ọ jama ọmọ bímọ òye lẹ́yìn náà ọmọ rí wàhálà lérí ọmọ ètò wọn kọ ní pé ẹ máa bí manú fámílì yín ẹ máa sìnkú ẹlòmí bí ọmọ ó sì sin gbogbo wọn kó tó jáde láì àdáhùn mẹ́lẹ́dọ̀ lọ àkínlá wọn kọ́ lọ́n pẹ̀lú gbogbo yẹn òun dára ti ẹni الدليل على أن الله يبتلي عباده المسلمين أيما يامي أما كويس داو إن لو دا بابا لاو إن لو دا فون جلبي ẹlẹ́bọ wọ́n ní àwa lọ́dọ̀ pásítọ̀ bàbá kan bẹ́ẹ̀ mi kan wọ́n ló gbóná gbogbo apáta làdáwò kan o Ọlọ́run ọ̀fẹ́ nìkan lè àfikún dáwò nígbà ìwọ tí ọládàáwò ó tún wá lọ lè bá ládàáwò sórí pé o ti ṣìnà ọmọ bí tó yẹ kọ́ lọ ọ yẹ kọ́ lọ́dọ̀ ẹni tó fàdáwò kan gbogbo wa ẹ̀rọ àwọn èèyàn ń gò gan yóò ra dánwò yóò sì lọ di igi kọ̀mọ̀ pé òun wúlò ju igi yín lọ ẹlòmíì yóò ra dánwò yóò lọ ìdí omi èwo ni wọ́n bọ nílẹ̀ yìí ẹ bá ń sọ orò ẹni tó da èkú bọ́ ẹni tó da èkú tó da sẹ́rí bádáwò bá bá ní kò ní dà nǹkan borí àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lamẹ́ríkà wọ́n ń bẹ London wọ́n ń bẹ ní Qatar wọ́n ń bẹ Saudi wọ́n ń bẹ ní àwọn ìlú tán kálukú sóríire òun mẹ́gbà káàkiri ojú títì àdáwò ní jama kéèyàn ya kẹfìrí gan àdáwò ní ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó promise wa yí pé wọ́n dán wa wò kọ̀ wá sẹ́nìkan tó lè yẹ ìdáka máa sọ ní pé kọ́dá kọ́sà ìsànú wa ẹ̀ṣẹ́ ní tẹ́bá tí ń bèèrè àánú rẹ̀ yọ́ fàdánwò kàn yíò wá sànú yí lẹ́yìn rẹ̀ àbápẹ́ ẹ̀ nírádánwò Ọlọ́run bá aláà ní kò sẹ́ni tí ń bẹ lérí ilẹ̀ tí ò nírádánwò ayàlá kọ̀ọ̀kan tọ́lọ́run ti ń promise wa pé ká lè palẹ̀mọ́ ista'iddu lil bala Ọlọ́run ẹ̀ lè prepare for tribulation lọ́lẹ̀ prepare fún calamity problem sorrow
ọlọ́run ni ẹ lè prepare fún problem. ọlọ́run bá ní latubulawunna fi amwalikum, ọlọ́run bá ní dán yín wò lára owó tẹ ní, ìsì dán yín wò lára dúkìá tẹ kó jọ. wa anfusikum, ètò dán yín wò lára ara yín nínú ọ̀rọ̀ ayé yín àbí nínú bọ́dì ara yín. Anfusikum, ọlọ́run ní dán yín wò. Suratu Al-Imran aya 186. ẹni tí ń sọ bí tọ́wà ní Qur'an kó lè bá dá olójú pé ọlọ́run bá rẹ̀ ní sọ̀rọ̀. ọlọ́run ní máa retí àdánwò lérí iṣẹ́, máa retí àdánwò lérí owó, máa retí àdánwò lérí ara rẹ̀. ó lè jẹ́ ara ìta àfojúrí, ó lè jẹ́ ìta àfojúrí. àmọ́ pé ọ wà lé ayé, ọ wà lo ayé súréètì kọ̀ wá ní sàdánwò, ọlọ́run bá náà promise ẹni kankan. ọlọ́run tó sọ nínú ayé mi Suratul Insan, ọlọ́run bá ní inna khalaqnal insana, ọlọ́run bá ní adá ọmọ èèyàn min nutfatin amshaj, adá látara àtọ̀ tí ń tira wọn jáde. nítorí kí láti dá, ó ní nabtalihi, nabtalihi, kálí bá di àdánwò rú. khalaqanallahu lil ibtila, ìtọ́lọ́run sọ ni pé òun dá wa nítorí kóun lè dá wa wò. ẹ̀sìn tó ní àwọn àṣẹ láyé gan gẹ́gẹ́ jama àdáwò ni. ọgbọ̀nà mọ́ kírun tọ́ bá kírun ọwọ́ náà ẹ̀tọ́, ọgbọ̀nà mọ́ gbààwẹ̀ tọ́ bá gbààwẹ̀ ọwọ́ náà, ọgbọ̀nà ṣẹbọ tọ́ bá ṣẹbọ ọwọ́ náà, tọ́ bá lóòótọ́ yọ zaka ọlọ́run lọ́wọ́ náà, tọ́ bá lóòótọ́ lọ hajj ọlọ́run lọ́wọ́ náà. àbí tọ́ bá fèrè jìn ọ́, àmọ́ kò ní fèrè jìn ọ́ lérí ẹbọ. inna Allaha la yaghfiru an yushraka bihi. àdáwò ni. ọlọ́run tó sọ nínú àyà mi, ọlọ́run bá ní wa nabluukum bish-sharri wal khayri fitna, ọlọ́run bá ní ìdáyíwò pẹ̀lú àwọn ìbànújẹ́ àtàwọn aburú tí wọ́n máa ṣẹlẹ̀ sí wal khayri, lẹ́yìn náà ìtẹ́ rò pé oore ní oore tí mo ṣe fún yẹn yìí tún fi àdánwò síbẹ̀ fún yín. ẹni tí ò tí ní yóò máa dààmú kó wọn ní, ẹni tó ní kọjá máa kí ládàmú tiẹ̀, àdáwò kọ́ mọ̀ tán àtàdáwò pé wọ́n máa dùn ún láàmú. olówó èso, olówó èso ìsinmi, nítorí pé gbogbo tó bá ti dé ni wọ́n máa dòrí ká, wọ́n fẹ́ gba tọwọ́ ẹ̀. àfẹ́ sùn ìgbà tí ń kéwú, àdáwò ni, àdáwò lè kéwú, àdáwò lè yẹn fi kéwú jọba. bọ́bá tó wá dà fà tán àdáwò kò ní sinmi. àbá kan wá tíra, yín wá tíra, àdísì kan ní wá, ń sì ń wá ká, ń sì ń wá ká, kì í sáyé íńtánẹ́ẹ̀tì o. lẹ́yìn ọkàn tẹ̀ tí ó jáde, ẹ̀yọ́ máa yá mi ń wá ká ibi ó ti tó tíra kalẹ̀, kọ̀mọ̀ pé tíra ti ń síbò látẹ̀yìn, ó sì sípa àfáàsì kù sínú ọ̀rá ibi tí ń wádìí sí. ẹ̀yọ́ máa yá mi, wọ́n lọ chọ́ọ̀chì o, àwọn tó wà ń bẹ̀ àwọn aládàáwò ló wà ń bẹ̀. ìjọ tí ìbá ti mọ̀ náà chọ́ọ̀chì pé òun lọ fún òṣòro, àdánwò tí ìbá tẹ́lẹ̀, àdánwò lọ́sẹ̀sẹ̀ bá yẹn, torí gbogbo àwọn tó wà ń bẹ̀ àwọn aládàáwò ni wọ́n. àbí bá dánwò bá báyàn èèyàn máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ Tuesday, níbo ni kálukú máa wà láàárọ̀ Monday ibiṣẹ́. pásítọ̀ tí ń pariwo tí ń gbé ẹgbà nọ́mbà mi kìí ṣe ti ẹ̀sìn ti gbala ní, kí ní ṣe tí fi ń pariwo lérí tẹlifíṣàn tí fi ń fún wọn nọ́mbà, torí àdánwò tó wà lára rẹ̀ tó fẹ́ mú kú. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ọlọ́run bá ní òun fi aburú dán yín wò, lẹ́yìn náà bóun bá tó ṣoore fún yín òun tún dán yín wò lára oore tóun ṣe fún yín. ọlọ́run wa ní fìtínà náà ní gbogbo ó padà já fún yín, fìtínà náà padà jẹ́. ilé ayé ilé fìtínà ní jama, níbo lèyàn tí máa ń sinmi òun náà nínú àlìjẹ́nà. ọlọ́run wa ilayna turja'un, ọlọ́run bá ní gbogbo yín tí bá dán yín wò tán ẹ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run, ẹ padà wá sọ́dọ̀ èmi ọlọ́run. ẹni tó bá wá ṣe sùúrù lérí àdánwò yín wà fi sínú àlìjẹ́nà. ẹni tí ò ṣe sùúrù tóun lọ lè mú ọlọ́run ọba mi, àbọ́pàrọ̀ ẹ̀sìn àbí kò sí lọ́mọ àbúṣe tí ò yẹ kó ṣe, á wà fòun sínú ná. àwọn èèyàn ń para wọn torí àdánwò, ẹni bá parẹ́ iná ní ọwọ́ lọ́rùn, ẹni bá ṣẹbọ iná ní ọwọ́ lọ́rùn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, Suratul Anbiya
àyà 35 lọ́lọ́run ti ní bó lówó ó ti kàdáwò bọ́ọ̀ bá ní ó ti kàdáwò. àwọn èèyàn máa ń pọ́ òpó kékeré rẹ̀ káàkiri àdáwò ti bá ọ bọ́ọ̀ bá dẹ́nìkan bá mọ̀ ọ́ àdáwò ti bá ọ. ẹni tó lówó nínú ẹbí jama ṣé yóò sinmi nílé ayé ìwò lè sinmi ibi tó ti sinmi náà làdìjẹ́ náà tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo àmọ́ nílé ayé tí wọ́n ti ń gbà wọ́n tún máa pera wọn ipò ìwọ́n náà lọ lè gbà tiẹ̀ náà ẹni tó gbà ní December ní tó ń bọ̀ ní March o ní tó ń padà bọ̀ March ọ wá ní kanra nítorí pé Ọlọ́run dá wọn wò ọ dá wọn náà wò ọ dá wọn wò ọ gbà lọ́wọ́ wọn ọ wá dá wọn wò ó gbé fún wọn tọba wá ní ọ̀fẹ́ kan dà ọ́ láàmú àwọn abéèrè pé ṣé ọgbà àdánwò tí wọn kí wọn náà máa tọrọ káwọn wà nípò rẹ ká máa fún ọ kí ni yóò sọ jama yóò ní àdánwò eléyìí tó òun ọ̀fẹ́ yẹn ajẹ́ pé gbogbo aláwa náà àdánwò àfi ká ṣe sùúrù ọlọ́wọ́n bá ń sọ nínú Qur'an ọlọ́wọ́n bá ní wa huwa alladhi ja'alakum khala'ifa al-ard ọlọ́wọ́n bá ní èmi ni mo dá yín sérí ilẹ̀ mo wá yan gbogbo yín ní àlééfà ẹ máa mójútó bí wa rafa'a ba'dakum fawqa ba'din darajat mo wá gbé yín nípò ga jura yín lọ ọlọ́run ní bí mo ṣe gbé yín nípò jura yín lọ yẹn gbogbo yín pátá liyabluwakum fima atakum ọlọ́run bá ní mo fẹ́ dán yín wò lérí tí mo fún yín ni o ipò tí mo gbé yín sí mo fẹ́ fi dán yín wò ẹ wá ń pé gbogbo wa náà gbogbo ata wà ń lu gbogbo aládàáwò lẹ́yìn ọba sọ̀rọ̀ nìyẹn jama tálà àkọ́kọ́ aládàáwò ọba àlú ẹ wá ń sọ pé gbogbo apátápátá lọ́lọ́run náwó ìlú ọ̀dẹ́rùn lẹ́yìn pírẹsidẹ́ntì wa ẹ̀dàkùn sí bẹ́ẹ̀ ní jama lẹ́yìn gọ́fìnà wa lẹ́yìn àwọn sínétọ̀ wa wàláhì ẹ̀rọ ni gbogbo wọn kulluhum mubtalun gbogbo wọn lọ́wọ́ bá aláàm ní fún náà ní kọ̀rọ̀ àwọn èèyàn máa sunkún nínú èsì nínú mọ́tò fúlù èsì yóò sì máa làágùn yóò sì máa sunkún ìgbà tó bá rántí àdánwò tiẹ̀ ọlọ́wọ́n bá ní inna rabbaka sari'ul iqabi wa annahu laghafurur rahim ọlọ́wọ́n ní mo yára jẹ̀yàn gan o tí máa fẹ́ jẹ̀yàn yà pápápá ni ọlọ́mọdé ọ̀rọ̀ wa rú o tó bá ìkẹyìn sọ́lọ́run tó kọjú sáyé ọlọ́run náà wọ́n jẹ̀yàn yà ọba tí ń lọ náà lọ́mọ sí kíní òun náà lọ́mọ sáàdì òun ní fún ọlẹ́gba òun náà ló tún máa sáàdì wa annahu laghafurur rahim ọlọ́run lọ́wọ́ fèrèjì yìí bẹ́ẹ̀ bá ti ṣe sùúrù lérí àdánwò suratu al-an'am aya 165 ọdá ayà mẹ́rin jama ayẹlẹ́ karùn-ún ti fi parí ẹ̀ ọlọ́run bá ní wala nabluwannakum bi shay' ọlọ́run bá ní dandan ní kí n dán yín wò pẹ̀lú tíntín nínú àwọn àdánwò tó wà lọ́wọ́ ọlọ́run ní dandan láàtọ́ wà ń bẹ̀ láàmù tàwkídì nùnù náà nùnù tàwkídì ni ọlọ́run wá kó méjèèjì sára nabluukum ọwọ́ ní wala nabluwannakum ọlọ́run ní dandan ní kí n dán yín wò dandan ni o mo gbọ́dọ̀ dán yín wò yín sì dán yín wò ẹ má gbàgbé yìí ní dán yín wò gbogbo yín ní wàá dánwò ó ní kùm tó wà ń bẹ̀ wọn àwọn ànábì ọlọ́run wà ń bẹ̀ àtàwọn àfáà àtàwọn wòlíì ọlọ́run ọba ní bi shay'in min al-khawf díẹ̀ báyìí náà ní máa fi dán yín wò nínú ìjayà ní dáyà já yín ọ̀nà tí mo sòkòtò wọn ní alájà ẹ̀ máa borí a ní bá ń gbé kí ló ṣe yìí sínú àlọ́jọ́ mọ́tà yìí ọlọ́run ní máa dáyà já yín ó lè má kú ó sì lè kú alájì kí ní sẹ́yìn dáàdì kí ló ṣẹlẹ̀ ọlọ́run jà yín láyà ó lè gbádùn ó sì lè kú ọlọ́run ní máa dá yín wò pẹ̀lú ìjáyà wal-ju'i ní máa dá yín wò pẹ̀lú ebi ọlọ́run ní máa palẹ̀ mọ́ ebi bẹ́ẹ̀ jẹ́ mi lọ ní àìbí ọ̀pá lásìkò tọ́lọ́ bá fẹ́ kébi ọ̀pá wọ́n gbóúnjẹ kalẹ̀ nínú ọ́fíìsì yóò sáyìn chẹ́ẹ̀kì fa yóò tutù kò ní rí jẹ mọ́ yóò tún délé àwọn tó fẹ́ bá ọlọ́jọ́ ti délé àwọn fámìlì àwọn ẹbí oúnjẹ tí wọ́n sè kò ní lè jẹ títí sí ìdágún 12 tí orun bá wá gbé lọ àárọ̀ ọjọ́ kejì yóò tó jẹun ebi pa àbíbí ọ̀pá tẹ́bí bá ti ń pa ọ́ ọ̀dọ́ta lọ́lọ́ pé kó fún ọlóúnjẹ ẹ̀yàwó lé ọlọ́run níbi ọmọ apáyàn má kọ̀ọ̀kọ́ lẹ̀ nítorí àsìkò sí fẹ́rẹ́ inna ma'al usri yusra ọlọ́run ní
ìdẹ̀kùn àti líle méjèèjì ó máa pààrọ̀ ara wọn ma'al usri yusra. Ọlọ́run ní inna ma'al usri usra, ó ní inna ma'al usri ní yusra. Ọlọ́run ní tó bá lè yọ́ dẹ̀, tó bá sì dẹ̀ ẹ máa retí pé yóò tó lè. Ọlọ́run wa naqsin minal amwal, Ọlọ́run bá ní owó yín tẹ́ kó dání láwọn àsìkò kan ẹ máa lówó tí wọ́n pọ̀ rẹpẹtẹ, láwọn àsìkò kan owó sáfẹ́rẹ́ fún yín. Ọlọ́run ní kẹ́ ẹ máa palẹ̀ mọ́ owó padà sáfẹ́rẹ́. Àwọn bílíọ̀nìyà owó sáfẹ́rẹ́ fún wọn. Tọ́lá bá gba 10,000 lọ́wọ́ rẹ nínú 50,000 tí wọ́n ní inú rẹ̀ bàjẹ́. Ọlọ́run lè gba 10 billion lọ́wọ́ ẹlòmíì. Òun náà sọkún tiẹ̀ náà. Bàbá ṣe tó lọ́lọ́run sì dákàlùkù wò. Ọlọ́run wal anfusi, Ọlọ́run ní máa dán yín wò nínú akíyèmí ara yín. Ní máa pa àwọn nǹkan máa yín la, mo lè pa ọmọ yín, mo lè pa ìyàwó, mo lè pa ọkọ, mo lè pa gbogbo fámìlì lẹ́ẹ̀kan náà. Ọlọ́run bá ní ẹ máa retí mi, ní padà gbẹ̀mí rẹ o, ní ti padà gbẹ̀mí ìyàwó rẹ, ní padà gbẹ̀mí ọkọ rẹ, ẹni bá ti kàn kó sára gírí. Ọlọ́run ní ẹ máa retí, ista'iddu lil bala. Ọlọ́run wọn bọ́ bàtà ọ̀fọ̀ sí ojú ọ̀nà wa. Ọlọ́run ìgbàdúrà àdúrà bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ jẹ́ kí ọjọ́ jìnnà ṣe láwọn láàmọ́ sí kíní láàmọ́ tọrọ. Ọmọ ìyá mẹ́jọ àtàrà ọmọ bí abadé. Alukurani ní sòdodo fún àyíjọba. Alukurani ní bá wa sọ̀rọ̀ èmi kí n sọ o. Ó ní wal anfusi. Ọlọ́run bá ní yọmọ rẹ̀ yín, wọ́n gbé lọ síbítù. Gbogbo dúkìá èyí lè ta tán kéèyàn tó gbádùn. Ọba wòyàn lè gbádùn lọ́dún kan, ọba wòyàn ọdún méjì, ọba wòyàn 30 years. Mọ̀mọ̀ ìyá kan láti bí 25 years ń bẹ lérí ìjòkó dìbí sí sọ̀rọ̀ lọ́lọ́. Wal anfusi wath thamara, mọ́lọ́mọ̀ ìyá kan ó bí ọmọ kan yóò ti wọ 22 years láti jọ tí wọ́n ti bí kò tí ì jáde inú yàrá lẹ́yìn pé tán bá gbé lọ síbítù tán gbé darí láti bí 18 years. Ọ̀kan náà student mi ṣe bí àdáwò tọmọ kí ó nù èmi àfáàkọ́ ṣé kí èmi máa kàdáwò tèmi fún yín sí ṣe ní sákò mi níbo stars ní lọ́sẹ̀lẹ̀ èmi nìkan kọ́ àwọn àfáà tó ké èmi náà ọba àwọn náà bàbá bóun bá sì fọ́ lójú láti kékeré tí ilé bọ́lọ̀ wọn mọ̀ tí lọ láyé wọn ò rí tí lọ láyé. àṣẹ́kù sọ́ọ̀lẹ̀ Al-Uthaymin wọ́n ṣe dáwà débi pé irun funfun gbogbo irun pátá ló funfun nígbà wọn kú kánsà lọ́nà fi dáwọn o. Bàbá tó wọn bí 85 kilo nígbà wọn fi kú wọn ju bí 18 kilo lọ́wọ́. ọmọ ìyá mi máa retí tiẹ̀ náà. Allahumma inni اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. nítorí wọn fi bẹ̀rẹ̀ pé wọ́ọ́lọ́ mọ̀ fi ọwọ́ sọ níbi àjálù àdánwò tí gbẹ̀sìn lára yẹn tí pààyàn sẹ́mu pé àdánwò yàtọ̀ síra wọn èyí tí gbẹ̀sìn lára yẹn tí sì pààyàn rún ìwọ́lọ́ wọn bá mo fi ọwọ́ sọ mọ́tì mọ́ ودرك الشقاء mọ́jọ orí burúkú tún lé mi bá má lẹ́yìn ìgbà tí ń ṣe Islam mọ́ ṣe mi lórí burúkú gbogbo àdéhùn tó bá bá mi má jẹ́ ó sokùn orí burúkú fún mi. wọ̀sùn ìkọ̀dọ́ àkọọ́lẹ̀ ẹbú tí òṣèlú tí ó yẹ tí òṣèlú tí ó yí padà mo wá sọ mbẹ́ mọ́ sàì sọ mi mbẹ́ mo ṣe máa tẹ̀tẹ̀ àdá mọ́ fi ẹ̀rín mi sọ̀tà lẹ́nu ọmọ pariwo láàárọ̀ ọmọ pariwo lóru ànábì náà pariwo rẹ̀ ẹni fún aládùúgbò yìí òní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam النبي أتوى اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. أي ميامي Ọlọ́run wa thamarat gbogbo yín tẹ́ ń dáko Ọlọ́run bá ní ẹ máa rí oko láwọn àsìkò kan wa thamara wala nabluwannakum ẹ ní jèrè oko gbogbo tẹ́ bá kójọ pátá ẹ kójọ kò ní ṣe dédé owó tí ẹ fún àgàjù tó fi bá yín roko ó débi ẹja rẹ ẹja tó ń sìn ó sì bú ẹkùn pé Allah ẹja 5 million naira omi ó sì gbé lọ ẹlòmí ọmọ sí adìẹ ẹmọ ya mi
yóò sì dé fáàmù rẹ̀ jama àwọn adìẹ yóò sì kú lọ bí 2,000 3,000 ìwọ nìkan kí ọkọ̀ kan ó ti ka àwọn tó ṣáájú rẹ̀. ọlọ́run bá ní yín máa dán yín wò nígbà wọ́n wá sọ gbogbo àdáwò tán sẹ́wọ̀n pé ó ti dá èrò sí wa lára nìyẹn. ọwọ́ ni wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì la ilaha arrahman arrahman ó ní wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì ọlọ́run ni àwọn tó bá ṣe sùúrù fún mi nígbà tí bá gbé dé ẹdùn wọn nú ipò orí ń bọ̀ àwọn tó bá ṣe sùúrù ni ó ọlọ́run tẹ̀síwájú ó láwọn òwò làwọn tó ṣe sùúrù ọlọ́run ní alladhina idha asabatuhum musiba àwọn tó jẹ́ pé nígbà tí musiba tí wọ́n bá dé qalu wọ́n yanu pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá ọ̀dọ̀ rẹ̀ láti padà sí àdánwò tó bá wà yìí látọ̀dọ̀ Allah ló ti wá àwa tó dá gan àwa náà padà sọ́dọ̀ rẹ̀ tọ́lọ́run là ń ṣe àníjẹ́ tẹ̀sùn tọ́lọ́run là ń ṣe àníkẹyìn sọ́lọ́run ànírò èrè kérò pẹ̀lú ọlọ́run gbogbo ẹni tájọ́ wọn bá ti bá kí náà kọ́kọ́ wí tó bá mọ̀ pé o fẹ́ wà nínú àwọn tí ọlọ́run bá aláwọ̀ padà dùnnú àkọ́kọ́ ó ṣe sùúrù ọ wà sọ̀rọ̀ yìí jáde lẹ́nu wọ́n lé mi débi wọ́n ti pàkan tó kù àwọn ayé ni àwọn àjẹ́ ni àṣàṣì ni ọ ṣe sùúrù torí táwọn sọ ìkọ̀dọ̀ lójú ọlọ́run kọ kádàrá ó sì ṣẹlẹ̀ ta ló wá ń fi kọ́ lọ́rùn mọ́ tí ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ nìkan bá lóun fẹ́ yìnyín bá ń ṣe tọ́lọ̀ bá kádàrá pé yóò kú oyé bí òun yìí bọ̀ náà bọ́lọ̀ bá kádàrá pé yóò kú ó lè kú bí òun yìí bọ̀ náà àsìkò tí ó kú náà nìyẹn. ẹ mẹ́jì Islam ọ̀bọ̀ o àdáwò ń gbàgbàgbọ́ o ní ṣe ń bẹ́ẹ̀ sí jẹ́ máa wọn yẹn dá ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ti lè ṣe sùúrù tí wọ́n sì fọ̀rọ̀ ti sọ́dọ̀ ọlọ́run jẹ̀sà ẹ̀san wọn ni ulaika alayhim salawatun min rabbihim ọlọ́run bá ní èmi ọlọ́run bá yín máa sọ ìkẹ́ kalẹ̀ fún wọn yín máa ṣàánú wọn wa rahma yín máa kẹ́ wọn ta ló fẹ́ rí kẹ́ ọlọ́run jẹ́ wọn ta ní ń wá kẹ́ ọlọ́run bọ́ọ̀ bá ti ń wá kẹ́ ọlọ́run kí ló ṣe ó ṣe sùúrù lẹ́yìn náà wọ́n sọ̀rọ̀ tó dá jáde ní ẹnu wa ulaika humul muhtadun ọlọ́run láwọn yẹn ni wọ́n mọ̀nà ṣe ráwọn tí wọ́n fọ ọlọ́run tì tí wọ́n pọ̀ ọlọ́run tì nígbà tádàwò dé àwọn èèyàn sì nà ní ọ̀wọ́n lórí babaláwo tó jẹ́ pé àdáwò lójọ́ wà núgbó àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lájà ní Lẹ́kí lẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ nínú fúlẹ́sì àwọn èèyàn ń bẹ ní Mákà tí wọ́n ń gbádùn àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ l'Amẹ́ríkà tí wọ́n ń sin lọ́hùn òun jòkó sínú igbó ń já ewé ń lé àwọn ẹranko káàkiri nínú igbó kìí sáládàáwò ilé àbẹ̀rẹ̀ wọ̀ nílé ẹ ó gbé mọ́tò fún inú rẹ̀ ó máa dùn ó lò sí lónìí wọn fẹ́ sọ ọdún olówó ó ra búrẹ́dì fún inú rẹ̀ ó máa dùn yóò máa sọ fún ọ pé só ti rí àkáǹtì nàmbà yẹn ìwọ sọ fún wípé bàbá ẹ̀yin tẹ́ fẹ́ sógun owó fún mi ẹ sì yá mi lówó yẹn yóò lóun ò ní kí ni ó sọ jama yóò lóun ò sì wá ní kọ̀ọ̀ká iṣẹ́ yẹn ọ̀ká chéjì fún mi lọ ṣe ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ èyí ló ti pé òun kí fún yàn lówó inna Allaha huwa razzaq Allah lọ́ba tí sọ yẹn dolówó kí ló dé tó wọ́n ní ọba tí èdè yìí ó ní òun náà lọ sọ dolóòsì ọwá ló lè bólóòsì bí kọ́ sọ dolówó àwọn èèyàn máa ń rìn ká àwọn èèyàn máa ń sòfò gan àdéhùn máa ń bá àwọn èèyàn àyà tí mo kà yín òun náà ní Suratul Baqara àyà 155 to 157 ibẹ̀ lọ́nà ọba ti promise wa pé ká máa gbáradì o kálukọ́ máa gbáradì o èyí tó ti lọ ní àdánwò lámà àmọ́ èyí tó tún bọ̀ ìkan fẹ́ lọ́dẹ ọlọ́wọ́n fẹ́ lómi méjì yọ́ fẹ́ lómi mẹ́ta ọlọ́wọ́n fẹ́ lómi mẹ́rin ọlọ́wọ́n fẹ́ lómi lógún jẹun bàbá yìí yọ́ fọ́dí yọ́ yọ́ kí òtún ní tọ́jẹ̀ al-bala'u lil-jami' ẹ̀yọ́ máa yá mi ẹ má jẹ́ nìkan tàn yín o ọlọ́run nìkan láàdì mú o dáadáa mo bá dé o àbáyọ ọ̀dọ̀ ọlọ́run nìkan lọ́wọ́ o hey má jẹ́ wọ́n tàn o dúkìá rẹ̀ ó parun pẹ̀lú oògùn tó ń ṣe yẹn owó rẹ̀ ó tàn
bàbá aláàrẹ̀ ìyá aláàrẹ̀ tí wọ́n ń gbé ọká yẹn hey tó bá kú sílé aláwo tó bá kú sọ́dọ̀ àwọn bàbá ń dáfá ọba kú sọ́dọ̀ àwọn jálàbí ẹlẹ́bọ tó bá kú sí ṣọ́ọ̀ṣì àdéhùn ńlá gan lọ́wọ́ rí lù ọ̀yẹ̀ nítorí pé gbogbo àdáwò tó wà láyé yóò padà tán tẹ̀mí bá ti tán sọ wá rí ẹ̀mí tí ó ṣẹ́kù tí ọlọ́run gbé nínú ìjọ kìámà ìmánì ni wọ́n fi ṣèyàtọ̀ láàrin ẹni tí ń lọ àlìjánnà àti ẹni tí ń lọ inú náà káṣẹ ní àárẹ̀ náà ṣe ọ̀padà wàá mú ọ wá pa ọ sọmọ pé nígbà tí ẹ̀mí rẹ ti tán ìnira ti tán àmọ́ tó bá kú lẹ́ni tí èsè mùsùlùmí ara ni ọ kú ó tún wá kú sílẹ̀ ẹbọ ó kú sọ́dọ̀ bàbá pásítọ̀ ó tún wá di pé wọ́n wá dọ́mọ ná ọ wàá dààmú nu sàárè táyé parẹ́ báyìí bá parẹ́ tán bá gbé òdìdí ọwọ́ àwọn náà ò ní jáde mọ́ ló sì wò pé ọ̀kan sàn ju ọ̀kan lọ tí wọ́n bá ní ọ̀yá ó ní àtọ́wá dé pé bẹ́ẹ̀ ni tọ́ kọ́lọ̀ máa mú mi lọ́dọ̀ rẹ̀ kí n lè sinmi àwọn ni ó ti gbẹ̀sìn ó ó ti gbẹ̀sìn ó báwo bá gbẹ̀sìn ló fẹ́ gbà alìbàlá ò lè jẹ̀mí mọ́jì tiẹ̀ mọ́jì ọkà ọ̀la èmi tí mo wá ṣe àdánwò èmi náà ládánwò tí ń ran àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n jíṣẹ́ ọlọ́run gbogbo wọn bí wọ́n ṣe súnmọ́ ọlọ́run tó gbogbo wọn ni ọlọ́run fàdáwò kan èmi ọ̀rá ànábì kan tẹ́ dárúkọ rẹ̀ tí ì ní sọ àdáwò tó kàn nínú àwọn ànábì ọlọ́run tá a mú kọ wọn ẹ̀ka dákọ̀ ẹnìkan ìní sọ àdáwò tó kàn ànábì Ádámù jẹmọ́ kí ló mú kó láti jẹ́ náà jẹmọ́ inú àjẹ́nà àti rí ilẹ̀ èwo ló dájú àjẹ́nà ní kò sí wàhálà láti jẹ́nà ọlọ́run dá padà sílé ayé kan wá wàhálà ọlọ́run padà fèrè ní o tàlọ́kàdá wò bá Ìbílísù ọmọ rẹ̀ méjì ọ̀kan sí yàdá sí kan ó sì pàkejì lójú ayé kí wọ́n ní ọmọ ànábì ọlọ́run Kábílà àti Hábílà kan ó sì pàkejì ẹ̀ ọmọ ànábì ọlọ́run ṣé ọmọ ànábì ọlọ́run ẹ̀kọ́ ọmọ sáyẹ́ kìlà àdánwò àdíkọ̀ ọmọ ọ̀bẹ̀ lọ́hun ó lè ṣerú ẹ̀ fún wọn náà tó sì mọ́ jẹ́ wòlíì ọlọ́run gbé àdánwò àwọn ànábì ọlọ́run kalẹ̀ káwa lè fẹ́ rárá gbàdáwò tí wá sí ni wọ́n bá ṣẹlẹ̀ sẹ́ni kan sí yàn pé yóò wọ́n ní tànábì wa Adam kọ́ mọ́ yà yakuya ọlọ́run fi dá ànábì nù wò kíyàwó yà yakuya wa daraba Allahu mathalan lilladhina kafaru mura'ata Nuhin wa mura'ata Lut ọlọ́run fẹ́ mú àpèjúwe àwọn obìnrin olórí burúkú wá nínú Al-Qur'an ìgbà tó wà má pèjúwe wá ọwá jẹ́ ìyàwó ànábì Nuhu àtànábì Lut alayhima salatu wassalam ìpè wá wo àwọn olórí burúkú obìnrin o ọlọ́run wá fún alápèjúwe ìyàwó ànábì ọlọ́run ló wá fi ṣàpèjúwe ọwá jẹ́ ìyàwó lè mọ́mọ́ ọjẹ́ ìyàwó àfa ọmọ bẹ̀rẹ̀ wà padà sí kókó mọ́bà ó lè mọ́ wà lẹ́kọ̀ọ́ máa tọ́mọ̀ sí gan mí jọmọ̀ sọ fún yín pé ẹ má dá lóhùn o ẹ̀yin lọ lè gbá lókọ̀ ẹ má dá lóhùn o ọmọ dáwọ̀ ẹ̀ padà lójú ọ̀nà mọ́sálásí ọwá mọ̀nà ọwá ń sakọ́ pọ̀ mọ̀nà tán fi ọmọ̀nà bí ìbá sọlọ ànábì Nuhu ọlọ́run fi tiẹ̀ kan àwọn tó gbà fún olóhùn náà ọ̀rà kí n jẹmọ́ 50 years ló fi jíṣẹ́ gbogbo àwọn tó gbà wọn ni wọn kún mọ́tò lọ́sílọ́sì gbogbo ojú 80 lọ 950 years 950 years l'Ànábì Nuhu fi jíṣẹ́ ọlọ́ kúrú la ilaha illallah tó fi lò ọ̀rọ̀ tàwọn ìdí ní bá wọn sọ wọ́n ni ojú 80 lọ ṣe yọ́ wá dùn máyà káṣẹ̀ pé èèyàn kan náà lèyàn fi mọ́nà ní ọdọọdún àbí ṣé kò ní pọ̀jù bẹ́ẹ̀ lọ ẹ̀dá ìwọ́ wá ní èyí mẹ́ta lọ́wọ́ lálùkọ́ òsèmọ́ kẹ́ ọmọ bá ṣẹ́ lọ́nìí kí wọ́n sọ ọ́ ní ọ̀ràn àyàn kìí ṣe káwọn èèyàn pọ̀ nínú àwọn àdáwò tó bá Ànábì Nuhu alayhi salatu wassalam òun náà ni pé ọlọ́run pàjọ rẹ̀ ń wo báyìí gbogbo wọn ti bomi lọ ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ àrin wọn tọ́lọ̀ ní inna arsalna Nuhan ila qawmi òun la kọ́kọ́ ránṣẹ́ awwalul mursalin
ipò ya lòdì jíṣẹ́ Nuhu làkọ́kọ́ ànábì Ádámà àṣẹlẹ̀ ànábì ni àwọn asẹ́ni kankan àwọn ọmọ rẹ̀ ní sàlàyé la ilaha illallah àti ìyàwó ẹ̀. ànábì wa Ibrahim Khalilur Rahman ayò ọlọ́run adáwò bàbá jama wọ́n bí sílé ẹlẹ́bọ wọ́n ti bí ọ̀nà sínú ilé àwọn oníṣòfí tí wọ́n pèsè ìwòlọ́lọ́ adáwò ní ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tó bá sì ní kọ wá sí tí wọ́n sì rí dáhùn wọ́n bí ọ sílé tí wọ́n ti ń ṣe gúngún ó ní bá wọn ṣe wọ́n sọ̀rọ̀ ẹláìdá wọ́n pè olóko tí èsè tiẹ̀ adáwò ní fún ọ má dáhùn ànábì Ibrahim náà dáhùn nígbà wọ́n ṣe padà yá tó di pé àwọn aráàlú rí pé ọmọ yìí ọyẹ káwọn pa wọ́n sì dáná jọ fún iná ọ̀padà sí kíní iná ọ̀padà jó ṣẹ́gbọ́n ẹ̀yẹ nígbà ìsìlámù gbà tí náà jó wọn ò gbà ìsìlámù bàbá rẹ̀ wà ń bẹ̀ nígbà tí wọ́n ju ìyá rẹ̀ wà ń bẹ̀ wọ́n wò lọ́ọ̀kan báyìí níbo sì darí délé wọ́n tó jọ kíra wọn wọn ò sì kírun wọn ò sí lọ́hùn ànábì Ibrahim padà jáde nílùú hazina lẹ́ni tí ń sunkún pé wọ́n lọ́wọ́ báwò inni dhahibu ila rabbi sayadin tó èmi ń bá tọ́ ọlọ́run sàlékún ọmọ náà mi ẹ̀yẹ́ ma bá ti kọ̀ láṣeyọrí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kìí ṣe gbogbo olú tó bá ti jíṣẹ́ ọlọ́run ló ti láṣeyọrí kí wọ́n sájíṣẹ́ ni fàṣeyọrí lè fún ọlọ́run ọba àlá àmọ́kọ́ wá torí ìyẹn kọ́ ma wá ma banújẹ́ ọlọ́run sọ fún Muhammad sallallahu alaihi wasallam ó ní fala'allaka ba'ikhun nafsaka ala atharihim in lam yu'minu bi hadha al-hadith asafa ọlọ́run rẹ̀ Muhammad má parẹ́ o nítorí àwọn tí wọ́n gbá la ilaha illallah o ní Mákà o má torí ẹ̀ parẹ́ o pé in lam yu'minu bi hadha al-hadith wọ́n gbọ́rọ̀ yí gbọ́ wọ́n ní rọ́nà la ilaha illallah wọ́n ní rọ́nà ìlà nẹ́bí má parẹ́ o ìbànújẹ́ ni fún àfá àkọ́rọ́mọ kí ó tí ò gbọ́n tí ń sọ ọkọ̀ yẹn kí ó lọ́dún márùn-ún méje yí tó máa ń ṣe tọ́ta pẹ̀sẹ̀ ìbànújẹ́ ni àdánwò ńlá ni fún yàn wọ́n ní wọ́n lọ́kọ́ ilé wọ́n lọ́kọ́ ilé ìyàwó padà wá rí pé kò gbọ́n tó sọ ọmọ bẹ̀lọ́ ni o kọlọmọjọ ọmọ rírú ẹ̀ Ànábì wa Ibrahim ó ní alhamdulillahi alladhi wahaba li ala al-kibar Ismail ó pẹ́ kó tó bímọ Ọlọ́run gbé kalẹ̀ fún ọ torí ìwọ tó bá pẹ́ kó tó bímọ Ibrahim ò yí mánì padà ó padà bímọ o ó ní mo dúpẹ́ tọ́lọ́run fún mi lọ́mọ Ismail ló sì fún mi àmọ́ lẹ́yìn ìgbà tí mo ti darúgbó ni jọ̀kújọ̀kú ló tún fún mi Ọlọ́run fún wọn náà pẹ̀lú ìyọ̀dá títí Ọlọ́run bá wa Ànábì Yusuf ńkọ́ àwọn ọ̀tá wọ́n gbé kó lé wọ́n láwọn lè bá ṣeré wọ́n sì jù sínú gànga ẹ̀rì ẹwà dáwọ̀lá àwọn ọmọ yẹ àwọn tí wọ́n ń lọ adáran àwọn tó yọ àwọn tà sí gbòrò Ànábì Yusuf ó tún di wọ́n lẹ́bọ̀ sẹ́ẹ̀lì máa lágbọ́n ìjẹmọ́ ó dídí èèyàn wọ́n sì ta nígbà wọ́n ta sílẹ̀ ọba àṣẹ àdáwọ̀ ti pín tí ń jẹ tí mu nígbà tó jẹ tó àwọ̀ jáde tán lára rẹ̀ Sùlẹ́khà nígbà tó ń fa aṣọ rẹ̀ pé wá bá wọn lásìkò ìyàwó ọba àdáwòdé ọ̀rọ̀ yẹn lọ́padà lídì sí kọ́ wẹ̀wọ̀n Ànábì Yusuf wọ́n wẹ̀wọ̀n ó wẹ̀wọ̀n Ọlọ́run padà mú jáde àmọ́ lẹ́yìn ìgbà tó wẹ̀wọ̀n tẹ́kẹ́ lọ́padà dàjọmọ́ ó padà dọba ìwọ náà ó padà di èèyàn ńlá láyé ságbìyànjú kó rí pọ̀ lájá tẹ́ máa ń pè ọlọ́tún tẹ́ ń pè ọlọ́sí tí wọ́n náà mọ̀ pé ọ̀dẹ̀ èsù wọ́n ń pè ọlọ́ mọ́ sí kíní má dà wọn lóhùn Ànábì wa Mùsá láti kékeré Fìràwọ́nà ní gbogbo ọmọ tẹ́ bá ti rí ẹ máa pa lọ́kùnrin ìyá rẹ̀ ń bí bàbá yóò jù sínú àpótí ni ó sì jù sí lódò Ọlọ́run ní àdọ̀mọ́ náà padà fún ọjọ́ máa lọ àdáwò tiẹ̀ tóun jí rí nìyẹn ó jí sínú àdáwò ni wọ́n jù yàn sínú bọ́ọ̀sì inú àpótí wọ́n wá jù sí rí odò ẹ̀yìn ilé Fìràwọ́nà ló ti kí ni ìlọ́lọ bàbá aládàáwò lọ náà wọ́n gbé Fìràwọ́nà ló ń fẹ́ bẹ sí méjì ìyàwó rẹ̀ ní mọ́ bẹ́ẹ̀ jífẹ́lẹ́ ìsọmọ́ ó ló sì wọ torí àdẹ́wò tó fẹ́ kan fẹ́ràn Ànábì Mùsá padà sákó lù ó nígbà tó fẹ́ lájà tí ó ní kẹ́nìkan mọ́ jà mọ́ títọ̀ ń fi ìdímúlẹ̀ lọ́bá kú bí kéyàn ní dákun wàhálà rẹ̀ pọ̀ ọba sì lọlẹ̀ lọ́bá sì kú Ànábì Mùsá bá tún di apààyàn nílùú lọ́bá sákó ọsàlọ́mọdé àná lọ́dọ̀ Ànábì Ṣuaibu nígbò débẹ̀ gbọ́ ní ló tún kà lọ́hùn ọ̀nà ọmọdé ẹran fọ́dún mélòó ọdún mélòó lé dẹ́rán ọdún mẹ́wàá tọ́ mẹ́sàn-án oní tó bá lè jó pé mẹ́wàá ìbádá wọ́n ní kọ́ wá dẹ̀rán bí kan fọ́dún mẹ́wàá àbọ́dún mẹ́sàn-án sí dáadáa nu
ń darí bọ̀ wálé ọlọ́run bá ní máa lọ́dọ̀ Fáráò àdáhùn lákàní lọ́dẹ sọ fún pé kì í sọ̀rọ̀ ó déwájú Fáráò kò sẹ́ni tó dúnwájú Fáráò rí tó sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bá aláàpàdà sàánú ẹ̀ Ànábì wa Ìsá kọ́ ọlọ́run dọ́ yẹ wò àdáwò ló bá yà rẹ̀ tó bíbí àbádáwò kọ́ kán máa béèrè pé ẹ dákun ilé ìjọsìn ẹ wà tẹ́ ẹ máa ti ń sin ọlọ́run níbo lẹ ti lóyún ó ní ṣe kó wọn wá kú gan kọ̀ wá sàn ju ẹ̀sìn tó ń fẹ́ máa ṣe lọ arákùnrin kan màláíkà kan yọjú sí ó sì fàtẹ́gùn sí aṣọ rẹ̀ ó sì lọ sójú ara rẹ̀ ó sì lóyún wọ́n bí Ànábì Ìsá kalẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni ó lè mi lẹ́rú ọlọ́run láti gba ìlọ́lọ́run bá aláà ní ti dánwò àdánwò ló gbé Ànábì Ìsá lọ sí sánmà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n fẹ́ pa ọ́ Ànábì Ìsá bẹ́ẹ̀ sánmà ti sín ẹni tí ó bá gbà bẹ́ẹ̀ ó ti súnà wó bẹ́ẹ̀ bá tu súnà wó kó bá kírun kò nírun níta Ànábì ní bẹ́ẹ̀ ni tí wọ́n wá ní bẹ́ẹ̀ kọ́ Ànábì ní Ìsá sọ̀kalẹ̀ wọ́n ní kò ní sọ̀kalẹ̀ ẹ wá sọ bí wọ́n sì ń sìn wá sọ lótọ́ lọ ń gbòde wá sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ sí kíní tí wọ́n jọ lògbà wá sọ àwọn tí ń kọ́ńké àwọn tí ń kọ́ lẹ́sìn wá ka méjì fún wa nínú àwọn tẹ́tẹ̀lé kọ́lọ̀mọ́jì á sọ gbogbo àwọn tán ní Ànábì Ìsá ò ní padà àwọn kí ló bá wọn jẹ mọ́ àdánwò ṣubuhat Ànábì wa Muhammad kọ́ jama eléré aládánwò ni ẹ̀ sallallahu alaihi wasallam bí òun jáde sílé ayé báyìí bàbá rẹ̀ ti lọ Ànábì fojú kan bàbá báyìí èèyàn dúdú ní pupa ní gíga ní sísára ní Ànábì wa Muhammad ọmọ lẹ́yìn bí ọdún mẹ́rin kọ́ ìyá náà ṣe kíní lẹ́yìn bí ọdún mẹ́fà kí ló tún ṣẹlẹ̀ sí ìyá náà tó kú wọ́n tún gbé lọ́dọ̀ bàbá ẹ̀ òun náà tó kú wọ́n tún gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ òun náà tó kú ó tún fẹ́ Khadija ó tún fẹ́ Khadija náà tó kú ọmọ ìyá mi ìyàwó rẹ̀ lè kú ìwọ náà lè kú àdánwò ni má pẹ́ta ló fi ṣe yín o ọba tó fi ṣe Muhammad ló fi ṣe wọ́n náà ọba tó pa Khadija ló pa ìyàwó ẹ̀ ọba tó pa Khadija ọlọ́pàá kíní ló pa ìyàwó ẹ̀ básùkò ọba tó wò lè kú wọ́n ti gbàgbọ́ rẹ̀ ó bàjẹ́ ẹ̀yàn màyá mi wọ́n lé Ànábì kó lu rẹ̀ ó ṣíjú ẹ̀yìn tí wọ́n mọ́kà báyìí ó ní innaka ahabbul biladi ilayya lawla ukhrijtu ma kharajtu ìwọ ni ìlú tó dájú nínú àwọn ìlú tọ́lọ̀ ń dá tí mo nífẹ̀ẹ́ sí jùlọ tí ìbá dé kí wọ́n fẹ́ lé mi jáde ni tí ìbá dé kí wọ́n lé mi jáde ni ìbá ti jáde ó fi ìlú lẹ̀ Ànábì fi ìlú lẹ̀ níbo dé Mádínà ńkọ́ ó bẹ̀rẹ̀ dáwà báyìí Abdullahi bin Ubay bin Salul ọlọ́kọ̀ yóò sí ilé àwọn Mùnáfíkí ó sì jòkó ọlọ́run gba Islam ó sì fẹ́ máa ba Islam jẹ́ ni ìsìn paná Islam lábẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ọmọ tá Ànábì gbé pátá gbogbo wọn ni wọ́n ṣáájú rẹ̀ lẹ́yìn Fatima nìkan bọ́lọ́run bá fi pọ́n ọlé wọ́n máa pariwo ọlọ́run káàkiri ẹni tó fẹ́ràn jù ló fi kàn yín nígbà kankan ọ̀rẹ́ ọlọ́run ṣé ìwọ́n ti ẹrú ọlọ́run ni wọ́n ṣé ọ̀rẹ́ ọlọ́run ni ọ́ àlùbàdà lè jẹ̀mí aládánwò gbogbo ẹ̀dá ọlọ́run ìsìtàìtù lè bàdà ẹ máa palẹ̀ mọ́ bàdánwò ẹ máa palẹ̀ mọ́ bàdánwò ayé béèrè àdánwò lọ́dọ̀ ọlọ́run ìgbà ọlọ́run dá mi wò ayé sọ bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ bí ọ̀fẹ́ kí n bá múyàn tí wọ́n bá tírítì ẹ̀tì èyàn ta gbogbo property tó ní kò ní ká ọmọ láńdẹ́rin ẹsẹ̀ rẹ̀ tí wà lábàá dé síbẹ̀ gbogbo ará mi yàn dáwó kò ní ká àwọn tí wọ́n máa ń ṣègbéraga yìí máa ń ṣe wọ́n tí wọ́n ń ṣègbéraga tọ́jẹ́ pé sọ́wọ́n bàlábà ti kẹ́ àdáhùn kékeré kan sáré báyìí gbogbo ohun tó rí tó fi ń sakọ yìí ó sì ta gbogbo ẹ̀ tó sunkún fá táwọn yóò tó bọ́ sún. عن سعد بن أبي وقاص أفاوى سعد بن أبي وقاص قل سئل الرسول صلى الله عليه وسلم قل وبي النبي بي أي الناس أشد بلاء àwọn àwòlàdáwò wọn pọ̀ jù láyé ẹgbọ́n tí ànábì sọ fún wọn ni ànábì ní al-anbiya ànábì láwà ní àwọn ànábì ọlọ́ al-anbiya ànábì ní àwà ní ànábì Àyùbá sọ gbọ́ àdáwò tó ṣe
tọ́wọ́ nu yàrá fún yín tí ń yẹ sí tí ọ̀jáde gbogbo àwọn ọmọ kú lẹ́yìn ìgbà tọ́rẹ̀ gbogbo àwọn ìyàwó lọ lẹ́yìn ẹyọ kan tó kù gbogbo oko tí tọ́dá àti gbogbo ẹran tí ń sìn gbogbo ẹ̀ parí wọ́n ná gbogbo ìṣẹ́lẹ̀ ààrẹ ó sì parí ọlọ́run ni wọ́n Ayuba ti náà dárò báwo ẹni masaniya tó ọlọ́run ni ẹ̀sìn bẹ̀ nígbà tí Ayuba sọ pé ọlọ́run ara ní mi wa anta arhamur rahimin aláàánú ni wọ́n ọlọ́run ṣàánú mi fastajabna lahu ọlọ́run láti dá lóhùn ọlọ́run la dá ọmọ rẹ̀ padà fún àtàwọn ará ilé ìtumọ̀ ẹni pé ọ̀padà wá bímọ ọ̀padà fẹ́yàwó mi ọ̀padà lálàáfíà ìwọ́n náà padà lálàáfíà mọ́sàfàdúwà lẹ̀ limadha yabtali Allahu ibadahu kí ló dé tọ́lọ̀ fi wọ́n ń dẹwà wò kí ní ọlọ́run bá aláàfẹ́ gbàmẹ́ tí fi ń dẹwà wò alákọ̀ọ́kọ́ òun náà ni pé li ma'rifati 'azamatillahi ta'ala wa qudratihi 'ala khalqihi kí gbogbo àwọn ẹ̀dá ká lè ṣe mẹ́dọ̀ ká lè gbà pé àjẹ́ nǹkan kan ọba wa pírẹsidẹ́ntì wa olóyè inú wa ọlọ́lá inú wa àfáà inú wa gbogbo àwa alágbára inú wa kágbà pé ọlọ́run káwa o wal qahiru fawqa ibadihi ọlọ́run bá ní mo dá gbogbo ẹrú mi tán mo jẹ gàba lérí gbogbo yín yín fi ń dára tó bá wù mí tẹ́nìkan kan ò sì ní bí mi la yusalu amma yaf'alu wa hum yusalun ọlọ́run bá ní ẹ̀yin ni wọ́n máa ń béèrè lọ́wọ́ yín pé kí ló dé tẹ́ ti ṣe báyìí kò sẹ́nìkan tí ó bí mi ọlọ́run látara àdáwò ọmọ títóbi ọlọ́run ìpọlọ ń tóbi ó àwọn ará ìkànbẹ tí máa ń ṣèyàn ẹ̀yọ́ màyá mi àsìkò tẹ́yìn bá sùn nìkan òun náà lèyàn ọmọ gbádùn tó bá ti jí báyìí ojú sínú àdáwò ni irú àdáwò bẹ́ẹ̀ ọba mi rí year 2001 tẹ́lẹ̀ kan bá tó pé tó sẹ́kù dàsìkò yìí tó yìí ní ìjà kan nínú àná ọlọ́dẹ barakallahu fi masha Allah tabarakallah àdáwò náà ọlọ́mọdé ó kú lẹ́yìn fún mọ́ ọlọ́mọdé ọbẹ̀ yìí náà èyí tí wọ́n ń bẹ lára títí yìí náà ó lè ju tèmi lọ ó lè mọ́tò ó lè ṣe déédéé kọ́lọ̀ mọ́sàbà ní mo kú ọwá nítorí àdánwò kan wọ́n lọ ṣọ́ọ̀ṣì ibẹ̀ yẹn gangan ni wọ́n ti máa ń di àdánwò orú àwọn èèyàn mú àwọn bá ní ogun ìdílé ni èyí mélòó fẹ́ bájà nínú àwọn fámílì yìí ìdí wọ́n ní ṣe ọ́ pé ogun ìdílé yìí sí gbogbo àwọn ìdílé yìí ní irú ẹ̀ náà ṣe àwọn ni wọ́n rí ògo rẹ̀ mọ́nú igi àràbà ni wọ́n so ògo rẹ̀ ni wọ́n kàn mọ́ igi àràbà ti lò ọmọ wa wá igi àràbà káàkiri sọ pé àdáwò dé púpọ̀ nìyẹn kí ló dé tọ́lọ̀ fi ń dàn wá wò ká lè ń bá títóbi ọlọ́run lérí wa kí kálukú lè ṣe pẹ̀lẹ́ wa kasri takabbur al-ibad kí gbogbo apárápátá kára máa jẹ́ tùfọ́lọ́ jẹ́jẹ́ mọ́jì máa ogun ọ́ o mọ́jì owó ogun ọ́ o mọ́jì ipò ogun ọ́ o bọ́lá bá dán o pẹ́rẹ́ àwọn yóò túká lẹ́yìn ẹwà mọ́jì ogun ọ́ ọlọ́run lè bàjẹ́ o ọlọ́run lè gbowó lọ́wọ́ yẹn o àwọn fáà ní a'udhu min al-bala al-fakhru bayna al-fakhru ba'da al-'ata wọ́n nínú àdáwò tó gàdù láyé ní kíyàn ti máa ná tẹ́lẹ̀ kọ́mọ̀ wà rí náà kọ́mọ̀ wo bùkátà báyìí kọ́mọ̀ rówó yọ asákùnmọ̀ bá jẹ́ síhà nínú àdáwò tó gàdù láyé ní kíyàn máa sàárẹ̀ lẹ́yìn ìgbà téèyàn ti ń lọ títí ń bọ̀ téèyàn máa wọ́ bí ejò àwọn yẹn máa fà bí ejò ẹ̀rí ìyá alágbẹ́jákọ́ yìí ni ẹ sì bú ẹkún ọ̀kan náà àwọn màmá wa kan mọ́ lọlé wọ́n lọ rẹ̀ màmá wa ní èmi náà ń bọ̀ mo ní ẹdúró ẹjẹ́ wá kí màmá ní ń bọ̀ wàláhì màmá rákò dọ́dọ̀ mi ìyá yẹn rákò dọ́dọ̀ mi ọrákò ó ti padà wá náà rọ́ọ̀sẹ̀ àwọn kan láwọn fẹ́ gbẹran mo ní màmá ẹ má fún ọ lẹ́ran tí a bá gbẹran tí a bá gbádùn ẹ̀tẹ̀rí tẹ́ máa sìn yẹn lẹ́yìn náà wà wọná lọ ìyá sì rákò bí ẹran nígbà tó rú mọ́nú lé lálẹ́ àjòkú síwájú ta ìyá sì tún wá rákò jáde nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run níjọ́ rákò wọ́n sì gbéraga o àkọ́kọ́ táàmù kó ní sí gbéraga òun náà ní kọ́ má da kankan papọ̀ mọ́ lọ torí ọlọ́run bá fìtínà rẹ yóò sọ fún ọ kó òun lọ́lọ́ ẹlẹ́ẹ̀kejì máa kírun lásìkò lásìkò ní wọ́n ti tó máa lè fẹ́ríkà lè bọ́lọ́run bàbá kírun tó kó dúpẹ́ wọ́n ní kí ló ń dúpẹ́ sí kọ́ bá gbé kí ló dé ní dúpẹ́ sí orí tọ́lá ń sọ yọ̀pọ̀ ni
ọlọ́run ní kí n máa kírun, ọlọ́run fún mi lálàáfíà, ó fún mi lójú, ó fún mi létí, ó fún mi lẹ́sẹ̀. Má dúpẹ́ o. Ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fi máa ń dẹ́wọ̀n á wò lítẹ̀mù yìí sì bí nàlẹ́ mọ́mìnà olùkàdébì olùmúnáfík. Kọ́lọ́run bá aláà kó lè bá a mọ ọlọ́run mọ̀ tẹ́lẹ̀, àwa ló fẹ́ ká mọ̀. Kọ́lọ́run bá aláà kó lè hàn sáwa àtàwọn ẹrú ọlọ́run. Ẹni tó jẹ́ mọ̀náfíkí láàrin wa àtẹni tó gbọ́ ọlọ́run gbọ́ lóòótọ́, àdáwò ní máa ń tún àṣírí ìgbàgbọ́. Àwọn onímọ̀ mashallah, mashallah brother, mashallah sister, mashallah umu, mashallah mashallah tọ́lọ̀ bá fẹ́ náà nílò tọ́ ó dìgbà tánà ọba dé. Sister jáde kó nulé wọ́n nítorí pé àbúrò orí mọ́tò ló mọ́. Àwọn èèyàn fọkọ́lẹ̀ nítorí àdánwò kékeré jẹmọ́, àwọn àpàdà lọ lè kàn àdánwò ńlá. Ibi ọ̀n lọ náà ibi omi ìtọ́dọ̀ pọ̀ ń lọ yẹn oyé ilé aládàáwò ni. Ó lè jẹ́ pé kọ́lọ̀ mi lọ́wọ́ bá lọ́hùn, ó lè jẹ́ kọ́lọ̀ mi lè yóò ṣe kíní lè yóò bá lọ́hùn. Wọ́n mójú tó kọ́ ọ̀dẹ́ kọ́ fọ́kọ́lẹ̀ mọ́ra kẹjọ mọ́ bẹ́lọ́kẹ́ mọ́ sàdúrà. Nígbà wá ní fọ́kọ́lẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ tó fẹ́ fọ́kọ́lẹ̀? Ó rò pé àwọn tọ̀wọ́n tí wọ́n rẹ́rìn yẹn wọ́n ń gun káà lóòótọ́ àmọ́ wọ́n ń sun kúnnú lé, gbogbo pílò wọn ti sókè fún omi ẹkún lóru, gbogbo pílò tẹ́mi sùn. Àwọn wọ́mọ wọn ò sí kí wọ́n rọ́mọ. Ẹlòmíì rọ́mọ ń bẹ lọ́hùn pé ọ̀ bá sì má fún mi lọ́mọ wèrè léléyìí, eléyìí ti ya wèrè. Kọ́mọ yóò kú jàmá ọlọ́mọdé àmà ṣé kọ̀ wá sàn ju kọ́mọ ya wèrè lọ. Ọlọ́run bá aláwo ní ahasiban nas, ọlọ́run ní sáwọn èèyàn tí wọ́n máa rò ní ayẹkúlù amanna, nítorí pé wọ́n gbàgbọ́, wọ́n sọ pé àwọn gbàgbọ́, èmi náà sì mọ̀ pé wọ́n gbàgbọ́ lóòótọ́. Ọlọ́run ní wahum la yuftanun, nítorí pé wọ́n gbàgbọ́ yẹn làwa ní dẹ́wọ̀n wò. Ẹ wo ọ̀rọ̀ ńlá tọ́lọ́run bá aláǹsọ. Ọlọ́run ní ahasiba, ètò wọn ni pé ṣé wọ́n ń rò ní bí wọ́n ṣe ń rò yẹ kò rí bẹ́ẹ̀ o. Nítorí pé àwọn gbàgbọ́ àwọn ayọ̀ àwọn kúrò nínú àdánwò ànídà wọn wò, torí pé wọ́n gbà wá gbọ́. Ọlọ́run ní torí ẹ̀ láàfin ní fìtínà àwọn náà láyé níwọ̀n bá díẹ̀. Ọlọ́run ní wa laqad fatanna alladhina min qablihim, gbogbo àwọn tó síwájú wọn láwọn ẹni rí àwọn ànábì Ọlọ́run kò sẹ́ni tá àdánwò. Fala ya'lamanna Allahu alladhina sadaqu, Ọlọ́run fẹ́ mọ àwọn olódodo, wala ya'lamanna al-kadhibin, ó sì fẹ́ mọ àwọn òpùrọ́ tí wọ́n gbọ́ lọ́n gbọ́. Bádọ̀ ọba ti dé tọba ti gbalẹ̀ aláwo lọ, àṣírí rẹ̀ ti tú sọ́dọ̀ Ọlọ́run, ọba táṣírí rẹ̀ ò pamọ́ fún tẹ́lẹ̀ náà. Tádọ̀ ọba ti dé tọba ti lóò kírun má adé pé torí owó tọ́lọ́run fọ́ ló fi ṣe kíni ló fi kírun. Bádọ̀ ọba ti dé tọba ti níwò lo jàlibáàbù má adé pé torí owó tí àbú àtọbẹ̀ tí ẹ̀ ń ṣe ló fi ṣe kíni ló fi lo jàlibáàbù tẹ́lẹ̀. Tádọ̀ ọba ti dé tọba ti ní àwọn ilé tó ti túká ìlú òjíṣẹ́ Ọlọ́run mọ́ adé pé torí àwọn ẹ̀dá Ọlọ́run fi ṣe kíni ní ló fi ń jíṣẹ́ torí ayé torí ká mọ̀ pé ó kéwú. Ẹ̀yọ́ màyá mi, Suratul Ankabut ayé ẹlẹ́kejì ẹlẹ́kẹta lọ́lọ́run tí ń fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo wa pátá ká lọ máa lọ lè palẹ̀ máa dánwò, ìbá àjáwà tàjọ́ olùgbàgbọ́ òdodo. Àmọ́ àdánwò olùgbàgbọ́ òdodo ẹ̀ máa àǹfààní tó wọ́n jẹ, olùgbàgbọ́ òdodo ẹ̀ máa àǹfààní tó wọ́n jẹ. Alákọ̀ọ́kọ́ yóò ṣe sùúrù, kò bá ṣeré sọ̀bìrì, sùúrù tó ṣe yẹ àdánwò yẹn bó ṣe tóbi tó yẹ Ọlọ́run bá aláwọ̀ fún ní tẹ̀mùkín. Ìjọba pé ní tẹ̀mùkín ni pé kí wọ́n di ẹrù sí mọ́tò kí mọ́tò sì gbé sọ́kà sọ́fà kó gbé lọ́dẹ̀ máa lọ nǹkan sì ń bẹ́ ńlá. Bàbá Haúsá kan ó ní ọmọ ní yunifásitì kan nílẹ̀ Haúsá, ọmọ yẹn ti fẹ́ parí, òun àtọmọ yẹn wọ́n sọ̀rọ̀ bí alẹ́ àná lọ́ba di ilé àṣùbà náà bá pè bàbá àfáà ní bàbá yẹn, wọ́n ní ọmọ yẹn lágbájá kò jí láàárọ̀ yìí. Bàbá yẹn ní ẹ máa gbé bọ̀, àwọn MSS wọ́n á fi mọ́tò MSS gbé lọ sí ilé. Bàbá ti sàlùwàlá ó sì wé láwà ní ọwọ́ gbẹ́dẹ̀, ó ní ọya ẹ ti wẹ̀ wọ́n láwọn ti wẹ̀ ẹ tẹ̀síwájú. Bàbá ló kírun sí nǹkan yìí, ó ní Allahu Akbar. Nígbà tó ní Allahu Akbar yẹn kí ní ọkọ̀ọ̀kọ́ ká kí ní ọkọ̀ọ̀kọ́ sọjá ìlẹ́nu alhamdulillah. Ládọ̀ mo bá ti gbà ọ́ sọ pé alhamdulillah. So olùgbàgbọ́ òdodo òun nírò lọ́pọ̀ ọmọ yìí àánú ló fi ṣe fún ọmọ ahsinu dhanna billah. Ẹ máa ro èrò tó dáa pẹ̀lú Ọlọ́run ọba yín tó bá dá yín wò, torí wà rahman wa ma zala rahmana.
ọba aláàánú ló pè rẹ̀ tó ti jẹ́ pé gbàmí yọ̀ dá yín wò ó ti fi àánú rẹ̀ sábẹ́ rẹ̀ fún yín tẹ́yìn ò sí kíní tẹ́yìn ọmọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ti fún ọ ní sùúrù àṣírí òtú sọ́lọ̀ lọ́wọ́ tọ́ọ̀ bá ti lọ́dọ̀ ọba aláwo tọ́ọ̀ dá fátó òṣògùn tọ́ọ̀ lọ lè wádìí lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ̀dá kan bá mi wo ta ló ṣe mí ta ló wà nídìí ẹ̀ àwọn nǹkan ni wọ́n tún ń sọ yẹn pé àwọn mọ̀ ọ́n ipe ní ti ń ṣẹlẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn ni ti ń ṣe é nì kò sẹ́ni tó máa ń tọ́pa má kul la ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó wà sánmà àtàwọn tó wà lérí ilẹ̀ wọn máa ń kọ̀kọ̀ lẹ́yìn Allah nìkan innamal ghaibu lillah ọlọ́wọ́n ní kọ̀kọ̀ tọ́lọ́ nìkan ní sá irọ́ làwọn yóò gbà irọ́ ni wọ́n gbà ìwọ́n tó bá ti lọ lè wọṣẹ́ àbí wọ́n tó ń pariwo ọlọ́run káàkiri àdúgbò ṣé ẹ̀yin ọ̀gbọ́n pé ìkan báyìí ṣẹlẹ̀ sí mi ẹ̀yin ọ̀gbọ́n pọ́lọ́run ṣe báyìí ẹ̀yin ọ̀gbọ́n pọ́lọ́run ṣe báyìí níjọ́ tọ́lọ́run bá ń sọ̀rọ̀ fún èèyàn mélòó lọ sọ fún níjọ́ ọlọ́run ọba aláà tó gbé tẹ́mi lọ fún tọgbà láti tọ́ pamọ́ abẹ lẹ́nì kankan ọmọ ti ṣe kíni ẹnì kankan ọmọ ti lọ ẹnì kankan gbọ́ ó bímọ oyé ọgbàdùn ìyàwó ẹ ọ sọ fẹ́ nìkan ẹ mọ̀ pé oore tọ́lọ̀ ń ṣe fún wa ó ju àdáwò tọ́lọ̀ ń fi kàn wá lọ sẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ oore tọ́lọ̀ wọn bá a la ó ní wa asbaga alaykum ni'amahu zahiran wa batina ọlọ́run bá ní mo da asbaga ni pé kígbà tí wọ́n bá da òjò sílẹ̀ ọlọ́run bá ní mo fi ìkẹ́ mi mò yín dàrú nínú àwọn àánú tí mo ṣe fún yín èyí tẹ́ rí àti èyí tẹ́ rí sọwárí yìí tó ń rí gangan ó ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha tọ́wá ní kọ́ máa kà yí tó rí o lè kà tán ká tó wá pé tó rí ọlọ́run wá fàdáwọ́ kan ọ̀ wá sọ pé alhamdulillah asbabul ibtila'i lil abd tó bá dáwọ́ bá ti já lóyàn wọ́n ní nǹkan méjì ní máa ń fa ọmọ ya àdáwò jálù ọ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ ìyàwó rẹ̀ gbọ́ lọ́nu lé mọ́ ọkọ rẹ̀ ò sí dáadáa sí ọmọ ó kó fáwọn èèyàn gbówó lọ ọpàwójọ ọfẹ́ fẹ́ra lẹ̀ orílẹ̀ ó gbówó fún wọn lẹ́yìn tó gbówó fún wọn tán orílẹ̀ mọ́ wọ́n ní dáadáa wọ́n bá ti jálù ẹ̀dá wọ́n ní káwọ́ sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ad-dunub wal ma'asi chẹ́kì ara rẹ̀ sí ètò kò ti ṣe ọlọ́ ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ àdánwò tó bẹ́ ní kọ̀ọ̀kan wa ó ti wà ní kádàrá wa bí kí ni sábà bí ẹ̀jẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ èyàn máa ń ṣẹ̀ pẹ̀lú kẹ́lìmà gbólóhùn ẹyọ kan péré kẹ́lìmà kẹ́yìn ní àbúṣà ìgbádùsà ìyàwó ní sọ̀rọ̀ yẹn kẹ́lìmà kan tó sọ yẹn ọlọ́wọ́ sí máa lọ rẹ̀ rú torí ọ̀gá rẹ̀ ní bá sọ̀rọ̀ yẹn kẹ́yìn náà sọ pé wọ́ arábìnrin máa sì fèmí pa ilé ó sì fèmí pa lóòótọ́ ọ̀rọ̀ ló sì máa dàrú ad-dunub wal ma'asi èyí tó ga jù lẹ́bọ wọ́n bá ń ṣe ọdún àjọbọ ọdún àdábọ ó ní problem ó ní problem o ọ̀tọ̀ ní pé ó kọlu àwọn ẹ̀dá ọlọ́run ọ̀tọ̀ ní pé ó kọlu ọlọ́run nígbà kọlu àwọn ẹ̀dá ọlọ́run lè jẹ wọ́n pa kí wọ́n má gbẹ̀san àmọ́dé ìbá kọlu ọlọ́run bọ́ọ̀ bá ti ń ṣẹbọ àdábọ ni àjọbọ ni ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú ẹ wo ànábì Nuhu alayhi salatu wassalam kí ní sọ fáwọn àjọ rẹ̀ ó ní faqul tastaghfiru rabbakum ẹ túbá kù mí ẹbọ innahu kana ghaffara ọba yóò fẹ́rí jì yìí tó bá ti fẹ́rí jì yìí yursilis samaa alaykum midrara yóò máa rọ̀jò ويمددكم بأموال يسمى في لو وبنين يوم في لهم متودا ويجعل لكم جنات وكون يوم هذا ويجعل لكم أنهارا يوم في لهم ودو يوم يوم وويتي ومكوي تبا تباكو بيبانكو كني يوم سلي سامو ni rojo bo rojo kò ní sàlùbáríkà lẹ́yìn náà ọ̀dà owó máa dá yín fìtínà àbá fún yín lówó ẹni gbádùn ẹ̀ kẹ́ máa kó lọ́wọ́ ni kò ní wúlò ẹgbọ́n alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ òun náà ló ga jù ń bẹ̀ kí ni ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká máa pa àyàn gbogbo àwọn tí wọ́n ń gé rí èèyàn ẹni bá ti ń gé rí èèyàn kò lè sinmi ní ayé mọ́ àdáwò ti bá a torí pé òun náà bímọ ọ̀bẹ kí wọ́n pọmọ tòun òun sì ń pọmọ ọlọ́mọ fi sowó ń pọmọ ọlọ́mọ fi sògùn nítorí pọ́lítíìsì ń pọmọ ọlọ́mọ lẹ́yìn náà azina kéèyàn máa ṣàgbèrè
ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin má ṣe sìnà wọn o tó bá ṣe sìnà tó bá ti lọ sókè báyìí ó sì wọlé tó bá ti mú fọwọ́ nínú ayé rẹ̀ ó sì tún parẹ́ lẹ́yìn padà ó ní 10 million lọ́wọ́ ó sì jẹ gbèsè 100 million àwọn yọmọ òdùnkún bẹ lọ́wọ́ ẹ̀ sìnà máa ń fa àdáwò fún yàn o ní máa ń fa akọ pọmọ lọ́mọ nígbà wọ́n bá fún yàn lóyún tán tí wọ́n lọ lè ṣe tí wọ́n pa lẹ́yìn náà ríbà owó èlé òun náà máa ń fa àdáwò fún yàn ọlọ́run ní wọn bá yín jagun tẹ́ ẹ bá ń gbowó èlé ọwọ́ lọ fẹ́ fowó èlé sí bísínẹ́sì ọwọ́ lọ rádàwò ń bẹ́ ọlọ́run ní wọn bọ̀ jagun wọ́n yín lam taf'alu fa'adhanu biharbi minallah ọlọ́run tẹ́ ẹ bá lè stop kẹyẹ gba owó èlé yín sì jà yín lógun ọlọ́run lọ jà ológun ọwọ́ lọ ń kọ́lé ọ̀rọ̀ amọ́tò oníwọ̀n dáko ìwọ kọ́ kọ́mpẹ́nì gbogbo ẹ̀ pátápátá òfò ni bàbá àti ìyá rẹ̀ ń sunkún ó tọ́jú wọn ẹ̀yin mẹ́jọ ni ìyá yín bí ìyá yín ò lè rìn dáadáa mọ́ nítorí abẹ́ amọ́ tó ṣe ẹ̀yọ́ màá yá mi ìyá náà wà lè rìn dáadáa mọ́ kọ̀ wá sẹ́nìkan tó rògùn fún ní méjèèjọ ẹ wá ní sẹ́yìn ò lọ dédé ẹ ń gbọ́ bàbá yín lẹ́kún ẹ wá láyé ń ṣe yín ayé kí ń ṣe yín ìwọ ló ń ṣe rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàngbàngbà a máa lè ta tẹ́tẹ́ nàìjíríà bẹ́ẹ̀tì ká máa gbá àwọn èèyàn tó bá ti gbá àyàn wọ́n ṣépè fún ọ tó bá ti ṣépè fún ọ ọ̀rọ̀ àdáwó wọ́n gbá àyàn mọ́ béèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wá máa asabaka min musiba ọlọ́ni gbogbo mùsíbà tó bá bá yín fabima kasabati aydikum ẹ̀yin náà lẹ́fọ̀ ara yín fa o ẹ̀yin lẹ́ṣẹ̀ mo fi wá dán yín wò wa yafu an kathir kì í wá ṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yín náà mo bí yín ni mo fi dán yín wò tọ́wádé kú gbogbo ẹ̀ bá ní yọ́pọ̀ jù báyìí lọ mo ti sàmójúkú púpọ̀ rẹpẹtẹ tíntín bẹ́ẹ̀ ni fi ń bá yín jà Suratu Ashura aya 30 alákọ̀ọ́kọ́ nìyẹn bá dẹ̀ wọ́n bá ti dé check ara rẹ̀ tó bá ti mọ̀ pé mo ti rúfin ọ wà padà sọ́dọ̀ Ọlọ́run astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh ọmọ ti sàrà ọ ṣàtúnṣe Ọlọ́run wa ká dáwọ́ náà kú ẹlẹ́ẹ̀kejì tí máa ń fa iradatullahi rif'ata darajatil mu'min as-sabir òun náà ni pé Ọlọ́run ọba Allah ó fẹ́ fi gbé ọ̀gá ó sì fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ ẹ̀yọ́ miami àwọn ànábì Ọlọ́run ọba sẹ́mọ̀ pé àwọn ẹ̀sẹ̀ lọ́n àbí màsúmù ni wọ́n Ọlọ́run sọ wọn kí ló dé táwọn náà wá rádàwó Ọlọ́run fẹ́ fàdánwò yẹn ó fẹ́ fi gbé wọn ga sí ipò tí wọn ò sí ṣé ipò yẹn ó pọ̀ ó sì gùn ó sì pọ̀ lọ́dọ̀ Ọlọ́run nítorí ọmọ béèrè pé akínà ànábì Àyùbá ṣe tó bẹ̀rẹ̀ tó náà ṣe ni kí ànábì Ibrahim ṣe tó fi pẹ́ tó fi bí wọn tó fi pẹ́ bí wọn kí ànábì wa Ìsá ṣe tó fi fẹ́ pa àwọn ọ̀sẹ̀ lọ́n ìwọ náà lè má ṣiṣẹ́ lọ́n kọ́ lóun sì dán o lẹ́yìn àfẹ́sìn ẹni eré ẹni ọlọ́n ẹgẹ́ bó ṣe hàn sí wa tí yín sì ń gbìyànjú lérí dáwà lérí ẹ̀sìn lérí ìbádà kò ní sùn lóru yọ ọmọ ìgbà rẹ lọ́sàn síbẹ̀síbẹ̀ ọlọ́run sì dáhùn wọn ní tọ́lọ̀ bá ti dáhùn ẹ̀wò bẹ́ẹ̀ ọlọ́run ní fàdáhùn yẹn kàyàn kọ́ wa lọ bẹ́ẹ̀ ọlọ́run ó fi gbé yàn ga innal abda idha sabaqat lahu min Allahi manzila wọ́n ní ẹrú tó bá jẹ́ pé ipò kan bẹ níwájú ọlọ́run ọba tọ́lọ́run ọba aláàfẹ́ kó débẹ̀ lam yablugha kọ̀wátì débẹ̀ bí amalihi pẹ̀lú àwọn iṣẹ́ tó ṣe láyé òṣìṣẹ́ àmọ́pò yẹn sì wà mẹ́ kọ̀wátì débẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tó ṣe ibtalahu Allahu fi jasadihi ọlọ́run wà dán wò nínú ara rẹ̀ yọ́fà rẹ̀ ṣe ló fi jẹ́ pé ó kéré nínú àwọn wòlíì ọlọ́ àwọn àfa gbàgbà lágbàáyé tí wọ́n yẹ sáré kan tó kù ó kéré bójú kan bá fọ́ oyé yọ rẹ̀ bí kánsà bí ọ́sà ẹ máa wò pé kí ni bàbá wa ṣe fọlọ́mọ yìí tó bá jẹ́ pé ẹni rí bá ní lóòótọ́ bá ṣe ro ọlọ́run bá aláàfẹ́ gbé dépò kan ni tó jẹ́ pé kò débẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe kí ni tó ṣe yẹn ànábì ní ọlọ́run adáwò nínú ara rẹ̀ àwọn fi máàlì àbíkọ́ dáwò nínú dúkìá rẹ̀ àwọn fi wálàdì àbíkọ́ dáwò lára ọmọ tóbi tó bá wá ṣe sùúrù ọlọ́run sì wá fi sùúrù yẹn yóò wá fi gbé dé ipò tí a fẹ́ kó dé nínú àlìjánnà ló ṣe jẹ́ pé márùn èrò tí ọ̀dà sọ́lọ̀ inú kọ́lọ́wọ́n bá aláàkó fi gbẹ̀san lára rẹ̀ nítorí pé tí ọ̀bá tètè gbẹ̀san lára rẹ̀ ń sì lérí ẹ̀ṣẹ̀ tó ṣe tó bá bọ̀ fìyà rẹ̀ sọ́hun òun tún lé o tọ̀hún yẹn lé o iná àlìkìyàmà wọ́n ní 1/70 ní iná ilé ayé nínú iná àlìkìyàmà ìdá kan nínú 70 iná gbogbo tó wà ní ayé nínú iná tó wà nínú jahannam ìjọ àlìkìyàmà
ó ti pé tí Ọlọ́run bá aláàbá dán o pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣe ọmọ dúpẹ́ ní pé mo dúpẹ́ tó fún mi bílálá o mo dúpẹ́ tó bá mi wí o owó lọ́lọ́run bá aláàgbà lọ́wọ́ ẹlòmíì tó fi súnmọ́ lọ́hun Ọlọ́run bá gbowó kò ní súnmọ́ torí ó kó lè bá dé ipò tá a fẹ́ kó ṣe kí ni tá a fẹ́ kó dé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ní àìdọ̀ ọmọlì jẹ́sà ìmá àìdọ̀ bíi ìbàdà anábì ní ẹ̀rí bí ẹ̀san ó ṣe tó bẹ́ẹ̀ náà ni bí àdánwò bá ṣe tó ṣé wọ́n á ní ká máa tọrọ àdánwò kọ́pọ̀ àní tọrọ ẹ̀ àmọ́ tọ́lọ́run bá fi pààyàn lé wọ́n ní kọ́ ọmọ pé ẹ̀san rẹ̀ ó pọ̀ wa inna Allaha idha ahabba qawman ibtalahum tọ́lọ́run bá wá fẹ́ràn àwọn ìjọ kan Ọlọ́run bá lọ́ọ̀ dá wọn bọ́lọ́run bá ti fẹ́ràn rẹ̀ yọ̀dọ̀ o bọ́lọ́run bá aláàbá ti fẹ́ràn rẹ̀ yọ̀dọ̀ o nínú kọ́ dọ̀ wọn torí pé wọ́n fẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ àbí kọ́ dọ̀ wọn torí pé wọ́n fẹ́ ṣe kíni ọfẹ́ gbé ọ̀gá àníwá olùbàdà àdánwò pọ̀ ilé kàtán wọ́n ní a máa kàdánwò àlè kàtán ìrísí méjì náà ni àdánwò onú sẹ̀mí àti àdánwò àárẹ̀ méjì yẹn náà ni àdánwò onú sẹ̀mí àti àdánwò kíni àdánwò àárẹ̀ àdánwò tó wà nínú láìfẹ́ àti àdánwò tó wà nínú bọ́dì rẹ̀ méjèèjì yàtọ̀ síra wọn ọ̀kan ṣe é fojú rí ọ̀kan ò ṣe é fi ojú rí wọ́n bá rí ọ̀sán àmọ̀ pé ọ̀rẹ́ wọ́n bá ní kánsà àmọ̀ pé ó ní wọ́n bá ní ibà àmọ̀ pé ó ní àmọ́ tí ọba ní èròkèrò tí mú ìyàn bọ́ sí kànga ẹni tá rẹ̀ ń dẹ́wà yìí ara ẹjọ́ lọ yọ́ lè máa lọ sòsí a ní òun lọ sí ọ̀kan yìí kí lọ́ọ́ lọ lè ṣe a ní ayé ti sùn sẹ́wọ̀n pé nǹkan kan ò sí lára àmọ́ àárẹ̀ kan bẹ nínú kíní nínú ọkàn rẹ̀ ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ nínú àdánwò òun náà ni àlùkùfùrù bí mo ti sọ lẹ́ẹ̀kan oníkẹ́yìn mọ́sẹ̀ Islam kò sí àdáwò tó wà lókè yẹn mọ́ o kò sí àdáwò tó wà lókè kúfúrú àti ṣírkì kọ́lọ̀ mọ́sà sọ wọn bẹ́ẹ̀ anábì àmà sọ fọ́lọ́hún pé wọ́n ọlọ́hun Allahumma inni a'udhu bika minal kufr yìí ń sádìọ́ mọ́jì máa ṣẹbọ mọ́jì di kèfèrí ẹlẹ́ẹ̀kejì òun náà ní òṣì ọlọ́mọ bó sì tàwa o gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó tí ọ̀dán mọ́ná ilé níjàmá kí ló fa jama òṣì ni o wọ́n fẹ́ yàwó kan ní wọ́n fẹ́ yàwó kejì lọ́wọ́dé rántó òsì sọ̀kalẹ̀ ní èyí tí wọ́n fẹ́ yàwó ilé gan tí ń gbádùn tí ń jẹun tó fẹ́ ó ti mọ̀ pé bọ́n bá sakọ bọ́n bá sì sagbájá kí ló wọ́n padà sí wọ́n jáde nì ẹgbọ́n bá dá wa lálẹ́ tó wọ́n padà lé ní àmọ́ tí ń rí tó fẹ́ ń jẹun tó fẹ́ yóò ní ọba fẹ́ mẹ́ta láti mẹ́wàá gbádùn bí ọlọ́mọsá yọ òsìkú nínú sẹ́mẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa anábì àmà sáàdì ọlọ́run kí làbáyọ lérí tí ìbá jẹ́ kèfèrí òun náà ni pé kọ́ ní túbá kó mi ẹbọ ọkọ̀ dẹ̀ darapọ̀ mọ́ alùsùnà kọ́ máa lọ alìkọ̀ kọ́ dagbọ́n tó wà nú lẹ́nu kọ́ wa kú la ilaha illallah ẹlẹ́ẹ̀kejì kí làbáyọ níbi òsì òun náà làdúrà ọmọ bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́mọ tàwọn olùsì anábì àni Allahumma inni a'udhu bika minal kufri wal faqr wa adhabil qabr ìwọ ọlọ́run bá wò mọ́sà sọ mi mọ́dí ní kèfèrí lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ muslim ìwọ ọlọ́run bá wò mọ́sà ìsàánú mi mọ́fò sí ta mí o àdébì máa ń sàwọn àsìkò kan tí ò ní ní lọ́wọ́ padà yá yóò tún ní lẹ́yìn náà mọ́jì ń jìyà sàárè kí là bá yọ lérí ọ̀rọ̀ òsì jama ọmọ sàdúà ọmọ ka Suratul Baqara nínú ilé ẹ máa ka Baqara Suratul Baqara àwọn lectures mi mo máa ń sàlàyé ànábì ní qara'u Suratul Baqara fa inna akhadhaha baraka ànábì ní máa ka Baqara chapter 2 ànábì ní albarka wọn máa sọ̀kalẹ̀ sílé ìfọ̀kàbalẹ̀ oye arziki àlàáfíà wọ́n lọ bá da yóò gan yóò fún yín mọ́ni tẹ́fi ṣe kíni tẹ́fi gbé tẹ́ẹ̀dé máa pé kankan ṣe yín lẹ́yìn náà mo ṣe sàárà dáadáa tó bá ti ń ṣe sàárà ọlọ́run máa bùkún wọn náà lẹ́yìn náà mo tọ́jú òbí ẹ especially ìyá rẹ̀ kìí sàjẹ́ nìyá o wípé òun ló já lówó àbí kò já lówó rọ o ẹnìkan ò lè fún yàn kò sì lè gbà lọ́wọ́ yàn o dáadáa sí tó ń ṣe dáadáa sí yẹn ìní ànábì sọ pé yóò máa ṣàlékún àrísìkí rẹ bí ìyá rẹ bá ti ń gbádùn ẹ tí bàbá rẹ ń gbádùn ẹ owó rẹ wọn mọ pọ̀ sí ànábì ni mọ́ni àhábà yóò kó sátọ̀ láwù fi rísìkì gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá aláàkọ́ ti àrísìkí rẹ fún un wọ́n yóò sọ aláwù fi áthárí tó sì fẹ́ kí ọlọ́wọ́ bọ́ fún un lẹ́mìí gbogbo kó tó fà àlùbáríkà sẹ́nu ọba tó bá fún fàdíyẹ́ sọ̀rọ̀ ráhìmá kọ́ máa sókun ẹbí papọ̀ tálà kọ́kọ́ ẹbí jẹ̀mọ́ bàbá àti ìyá rẹ̀ tábà fẹ́ ṣe dáadáa sí bàbá àti ìyá tálà kọ́kọ́ tá kọ́ ṣe dáadáa sí ìyá tábà mọ̀ pé ọ̀fẹ́ kí àrísìkí ọ̀pọ̀ ọ̀fẹ́ máa táwọ́ ná ọ̀fẹ́ kí náírà kú àtijọ́ máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kó sì máa ṣe dáadáa sáwọn ẹbí máa sókun ẹbí bọ̀ àdébìnrin yóò máa dáa fún ọ lẹ́yìn náà kọ́ wa tẹ̀ra mọ́kìnrin jàmbá àbáyọ́nú
èèyàn ṣàdúrà tán ó sì lọ lè jókòó nù yàrá ó ní agbélépawó làwọn kí ni wọ́n padà ṣẹlẹ̀ sí jama ó sì àdúrà tí ń ṣe yẹn kò ní gbà ọlọ́run bá ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ni mo ṣe owó èlé léwọ̀ mo ṣe kẹ́ ẹ máa ṣe bísínẹ́sì kẹ́ ẹ máa ta kẹ́ ẹ máa rà mo ṣe lẹ́tọ̀ọ́ ẹ máa ta ẹ máa rà famshu fi manakibiha wa kulu min rizqihi ọlọ́run ẹ jáde ẹ wá sẹ́lọ ẹ lè ṣiṣẹ́ iṣẹ́ lóògùn kí ni jama lóògùn ṣẹ́ ọmọ ṣàdúrà ọmọ ṣiṣẹ́ ọ̀tán la tushriku fi talabi rizq wọ́n sọ ògùn owó ẹni bá sọ ògùn owó padà tó sí o bàbá kan bẹ́ẹ̀ ló bàdà yìí ní dákọ̀ ẹ̀ ó sọ ògùn débi pé gbogbo ẹ̀ mọ̀ gbólógùn kọ́dà lóde àwọn alálàáfà yìí tó máa ń pọ̀fọ̀ àmọ́ tó ní bó ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn afọ́ sọ̀rọ̀ gbẹ̀dẹ́ jáde láyé jama àwọn fámìlì rẹ̀ wọ́n láwọn rí 4 billion nínú àkáǹtì ẹ̀ inú wọn ti dùn pé 4 billion àwọn mélòó náà ni wá lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì báyìí àwọn báńkì bá yọjú wọ́n ní bàbá jẹ́ 9 billion ìtọ́lọ́wọ́n bá aláàlọ́wọ́ ṣe fún ẹlẹ́bọ nígbẹ̀yìn ayé sí ọ̀padà sí wàláhì yóò ṣe fún ọmọ ìyá mi wọ́n sọ̀gùn owó àdúrà làásì tọ́ọ̀bù àmàdúrà tó ṣe òbèrè lọ́wọ́ àwọn afa wọ́n sá máa tẹnumọ́ la hawla wala quwwata illa billah mọ́dàkẹ́ máa ṣe astaghfirullah wa atubu ilayh mọ́dàkẹ́ máa ka Baqara bó ṣe ń ka tán tó máa bẹ̀rẹ̀ mí ọba ní máa ka dé ojúmọ́ máa ka ọlọ́run máa bọ̀ ọ́ láṣìírí lẹ́yìn náà kọ́ máa sọ fọ́lọ́n tàwa fẹ́rí kan lẹ̀ pé ọlọ́run bá wò ìyà ń jẹ mí o òsì ń ta mí o mọ́sẹ̀ ìsànú mi o ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ní inna rabbaka yabsutu rizqa liman yasha ọlọ́run lémi ọlọ́run èmi ni máa ń tẹ àrísìkí ilẹ̀ fẹ́ni tó bá wù mí tí ò ní máa yẹ tó ní má wa yaqdiru èmi ní sì máa ń ta alẹ́ ẹlòmínà lọ́wọ́ ẹ dákun ọ̀rọ̀ owó ìkí àtàlọ́wà ní síjọba ìkí àlọ́ sọ́tò Isra àyà 30 ni ẹ̀yọ́ máa yá mi al-maradu bada ẹ̀ rí àárẹ̀ òun náà nínú àwọn àdánwò ni kọ́lọ́mọ́sẹ̀ sọ wa mọ́dà wa jòkólẹ̀ kọ́lọ́mọ́ bá láà mọ́jà dùbólẹ̀ àárẹ̀ erí fífọ́ inú rúrun àwọn àárẹ̀ kéékèèké ó wà lọ́dọ̀ Ọlọ́run ẹ rí àwọn àdánwò kan bẹ tó jẹ́ pé àárẹ̀ lòun náà tó jẹ́ pé òun máa ń lágbára gan kọ́lọ́mọ́ bá láà kọ́mọ́sẹ̀ sọ wa òun náà ni àárẹ̀ mi al-makhraju wa du'a wọ́n ní gbogbo ẹni táàrẹ̀ bá ń ṣe ayu al-marda gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú àìlera yìí ọ̀sán jura wọn lọ ní o àwa ń gbé tiwa káàkiri ọjà wa bí kò sẹ́nìkan tí ń bẹ nínú wa bí tí ò ní tí nọ́ọ̀sì àfẹjọba parọ́ àti máa fún bàbá gbé wáyá ká máa ka kíní lọ kan sí ṣé wọ́n lè rí bàbá sẹ́ ẹni náà kọ́ bí ojú ti dàgbà ààrẹ ti dé ọlọ́run ti wá gba tẹ̀lé mi pátápátá ọlọ́run ti gba tìyàn o ẹni tọ́lọ́ bá gbójú rẹ̀ àníbi ọlọ́run fi àlìjẹ́ ọ̀rọ̀ kò fún níjọ́ ìkẹyà tó rádánwò kéèyàn má rí tí lọ láyé bàbá kan ó ní wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ń fẹ́ nínú àwọn orí ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóun ṣe ẹ̀wọ̀n fẹ́ kọ́lọ́wọ́ bá aláàkóso ẹ̀ lájú òun láàrin ìṣẹ́jú kan ó sì fọ́ padà kóun ṣe ẹ̀dáyàwó tóun fẹ́ mọ́ kóun sì rí àwọn ọmọ àwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ látijọ́ yìí òun gbọ́ wọn àmọ́ wọn ò rí wọn. ẹja máa dúpẹ́ o sẹ́rí àárẹ̀ ara àdúrà lákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ká lè wá oògùn àìsàn náà tó jẹ́ ti halal ọlọ́run wa idha massal insana dur ọlọ́run bá ní tí ìnira bá bá irú wa da'ana li janbihi yóò dùbúlẹ̀ ní ọmọ pè wá ọlọ́run ṣàánú ọlọ́run gbà mí ọlọ́run o lérí ìdùbúlẹ̀ ọlọ́run o awúkọ ìdá yóò tún jòkúlẹ̀ ẹgbà mí awúkọ ìmà wọ́n bá tún dúró ààyè lè dúró dáadáa ọlọ́run bá ní nígbà tí ìnira bá wọn pè wá yóò pè wá ní dùbúlẹ̀ yóò pè wá ní jòkó yóò pè wá ní dùó falamma kashafna anhu dur marra nígbà tí ìnira wa lọ táwọn ọlọ́run kashafna anhu nígbà táwa mú ìnira kó fún ta ni máa mú ìnira kó jama ọlọ́run bá aláàánú oní falamma kashafna anhu dur nígbà táwa mú ìnira náà kó fún ìnira náà sì lọ ka'an lam yad'una marra onítọ̀hún ọwọ́ tún ìsítì lérí ó tún wá wà lérí kèfèrí tí ń ṣe tẹ́lẹ̀ marra ayé asarra ala kufrihi ó tún wá wà lérí kèfèrí tí ń ṣe ka'an lam yad'una ila durri massa bí ìgbà tí ó pè wá fún nira rí ẹbí wọn náà tó sún lẹ́kọ̀ọ́ yìí ọlọ́run bá ní ìwọ ọmọdélógún sí àbí nígbà tó lè sọ̀rọ̀ nígbà tí làákàyè rẹ padà wọ́n ti yá tó ti yá wèrè rí lọ́sẹ̀ wàá mọ̀ pé ọlọ́run tó mọ́
ọlọ́run ní ìwọ́n tó ń ṣe kèfèrí bí ìgbà tí àfara ní rí ìgbà tí ó pè wá rí. àyà yìí ló yẹ wáyé pé ọlọ́run nìkan ni mọ̀ máa rẹ̀ kú o lẹ́yìn náà ọlọ́run kìlọ̀ fún wa ká má ṣe kèfèrí lẹ́yìn ìgbà tá a ti ṣe kí ni tí ọlọ́run bá wá ti ṣàánú wa. Suratu Yunus àyà lẹ́ẹ̀kejìlá lọ́wọ́ àyà yẹn já mọ̀ pé àdúrà láláàárẹ̀ máa ń ṣe ó ní yá arhamar rahimin irhamu ní ọba aláàánú ṣàánú mi yá shafi ishfini ọba aláàfíà tí fún yàn níwòsàn fún mi níwòsàn ọgbọ́n wọlé ibi tí ní ọlá ti ń ta ọ́ ó sì bísímìláì mẹ́ta bísímìláì a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ó kalẹ̀ méje ànábì ní tẹ́ bá kà síbẹ̀ ìnira náà kú wàláhì bó ṣe rí nìyẹn. ànábì àgbọ̀wọlé aláàrẹ̀ Allahumma rabba an-nasi adhihi bil ba'sa ishfi anta shafi la shifaa illa shifaa'uka shifaa'an la yughadiru saqama fún lálàáfíà bó ṣe káyẹn ọlọ́run dẹ̀ fún lálàáfíà ó lè kí aláàrẹ̀ ànábì ní tí àárẹ̀ yẹn tó bá jẹ́ pé kìí ṣe àárẹ̀ tó jẹ́ pé ọlọ́mọ ikú àárẹ̀ tí ì ṣe àárẹ̀ tó lọ́mọ ọjọ́ tó fẹ́ kú kìí ṣe àárẹ̀ tí ó pa ànábì ní tẹ́ bá kan tí mo fẹ́ kà í sí yóò dìde lérí àárẹ̀ náà bó ṣe kọ́pọ̀ tó kí ládùúgbò náà jama as'alullah al-azima rabbal arshil azimi an yashfiyak mo pe ọlọ́run tó tóbi jù tó wà lérí aláràsí tó tóbi jù ọba tó ní aláràsí tó tóbi jù kọ́lọ̀ ń fọ́ lálàáfíà pẹ̀lú agbára rẹ̀ tó tóbi jù ọmọ ìyá mi yóò dìde lérí àárẹ̀ yẹn àbí tó bá jẹ́ pé àárẹ̀ tó lọ́mọ ikú àmọ́ pé kò lọ́mọ kú kò ní pẹ́ mẹ́tẹ́ dìde ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ àdúrà tó pọ̀ lọ́wọ́ àwọn àfáà tẹ́nì kọ̀ọ̀kan wa tá lọ lè béèrè lẹ́yìn ìgbà tó bá ti ń ṣàdúrà kí lóògùn tó máa ṣe àtàdáwí ó máa ṣògùn àárẹ̀ Ànábì ní tàdáwọ́ wala tatadawaw bi haram Ànábì ní ẹ máa lo oògùn àìsàn àmọ́ ẹ má fi àrámù ṣe ọtí ẹlẹ́dẹ̀ àti igbó àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run ò sí ní ẹ̀tọ́ fún wa ṣe rí àárẹ̀ tọkàn yẹn dókítà ọkùnrin lè wo kò sí fámásì tán tó rẹ̀ obìnrin ni ọkùnrin ni tó bá ti dé ẹ̀yẹ́ mọ̀ pé wàhálà ti dé ẹni gbádùn ẹ̀ mọ́ ọmọ ike ní ọmọ kékeré yọkùn ṣe wọ́nà ọ̀kan náà àwọn àlùfáà àtàjọ ń ṣe àbúrò rẹ̀ obìnrin ó wá bí ọmọ wọn wá gbọ́ ọmọ yẹn wá sọ́dọ̀ rẹ̀ àbáyọ sọ pé olóhùn orí wèrè ọmọ kékeré rí àbíjọ yìí ọmọ kékeré tí ìjọba ọdún 9 lọ ó sì já wèrè nǹkan bẹ̀rẹ̀ lọ́nà jọmọ́ ma dúpẹ́ o ma dúpẹ́ o ma dúpẹ́ o ma pè kí ní Ọlọ́run ṣe fún ọ ha tó bá ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run fi nǹkan họ ẹ̀yọ́ ma yá mi àlùwọ́síwọ́sà èròkèrò èyí lè pàyàwó lè pọ́mọ́ o èròkèrò tó bá dé èyí lè pokùnso èròkèrò lọ́fà àwọn tí wọ́n ṣe èròkèrò lọ́fà àwọn tí wọ́n dúra wọn sínú kànga tí wọ́n mú sinapa èròkèrò ni oòrùn ni ṣètọ́n sọ fún pé kí ló dé tó kú kí ló ń ṣe ilé ayé nígbà tó rí rìsọ́ọ̀tì mọ́ nígbà tí ìyàwó rẹ̀ wá bímọ tó padà wá bímọ kú kí ló ń ṣe ilé ayé kí ló ń ṣe ilé ayé nígbà wọn ti yọ ọ́ níṣẹ́ ẹ dákun sí iṣẹ́ òkú láyé mọ́ ó kó fún yàn pé kọ́ wọn ṣe físà wọn fẹ́ travel wọn padà wá rí físà náà ṣe wọ́n gba lọ́ba wọlé lọ́ba mú sinapa ẹ dákun sínú sàárè ní travel wà sínú sàárè wọn ti mọ travel nígbà tí èso nígbà gbódòdó tí ọgbọ́n kò nílò àká inú bẹ́ẹ̀ ni kò lè yẹ wá ti ń dé ṣọ́lẹ́mì masajọ lọ́hùn kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasi al-khannas èròkèrò alladhi yuwaswisu fi sudurin nas ọlọ́run ṣàánú mi bọ́ọ̀bá ti ń ka a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa èròkèrò yóò padà kú àìsàn ni ogun rẹ̀ náà nìyẹn masujin àjànú kọlu náà ọ̀sàdọ̀ ọlọ́run èyàn ya wèrè ẹlò agbó wèrè wà ọba láwọn tọ́mà tí ó bá ní sí pẹ̀lú àdìjọ̀nù tó lé pé ó ní sí pẹ̀lú ààrẹ ọpọlọ ní tó bá ní sí pẹ̀lú àdìjọ̀nù rúkíà ní wọ́n ṣe kíni òun náà ni wọ́n kà fún bẹ́ẹ̀ ni nínú àwọn ààrẹ burúkú ní kéyìn ó máa nífẹ̀ẹ́ sínà àṣàwà ṣètò níyà ọkùnrin àtọkùnrin wọ́n fẹ́ máa fẹ́ra wọn obìnrin àtobìnrin wọn láwọn máa fẹ́ra wọn gbogbo àwọn eléyìí èròkèrò tí ṣètò ń bílẹ̀ ni ká máa bínú lẹ́yìn náà ká máa banújẹ́ ní ojoojúmọ́ gbogbo ntọ́lọ́wọ́n bá aláàbá ṣe fún yàn kéèyàn sáré pé àní mo ti fẹ́ dọ̀ inú mi ò dùn wọ́n ní kéèyàn ó tètè múra sí àdúrà lẹ́yìn náà kéèyàn máa ka la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àjẹ̀nú tí ń dọ̀ láàmú yóò sá fún ọtọ́ bá ti ń ka la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir lẹ́yìn náà máa lọ wá sí máa lọ lójòkó báyìí tí wọ́n ti máa bọ́ kàn rẹ̀ sọ̀rọ̀ máa lọ sàlátù wọn ọjọ́ ayé lọ́mọ jó lọ tó bá lásàlátù wọn lọ hálíkọ̀ wọn lọ dá àwọn afẹ́sàn àwọn súnà kọmọ bọ́ sọ̀rọ̀ ẹlòmíì yóò ti sẹ́tẹ́bùn fẹ́ para wọn yóò sì wá bá yín ẹ̀ sì bá sọ̀rọ̀ pé
àdánwò mélòó lọ́wọ́ wà lára rẹ̀ wo lágbájá irú rẹ̀ mẹ́wàá ń bẹ lára rẹ̀ òun ló kó omi lọ́rẹ̀ rẹ̀ kó omi ẹ̀ àní ẹ́ ṣe ń tí ń ṣe wọ́n nì tèmi ò tó bẹ́ àwọn òkòkòso mọ́ ọ̀rọ̀ ni wọ́n bá sọ ẹ máa ka Kùránì bẹ́ẹ̀ máa ka Kùránì ẹ máa gbọ́ tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ lẹ́yìn náà nínú àwọn àdánwò tí máa ń bọ́ mi èèyàn ó ní àdánwò ọkọ mi ò nífẹ̀ẹ́ mi ìyàwó mi ò fẹ́ràn mi mọ́ kí lẹ wá ṣe fúnra yín kò sí kókó ẹ máa ka Bákárà sínú ilé lẹ́yìn náà ẹ máa ra nǹkan fúnra yín ìyàwó rẹ̀ tó ní ò fẹ́ràn rẹ̀ lọ Mr. Big kò lè kó lẹ́lọ́nà wá fún òbí mìíràn lè ọba tó ń bọ̀ ọba àdàsọ wọ́n fẹ́ràn aṣọ wọ́n fẹ́ràn bàtà yóò fẹ́ràn rẹ̀ ìwọ lọ yá hún ní èṣù fi wá gbára ìyàwó rẹ̀ fi wá ń da mọ́lé jìírú sórí ìwọ ìyàwó náà tó ní ọkọ mi ọ̀fẹ́ràn mi máa múra dáadáa pàṣìbọ̀ yẹn tó máa múra wọ́sọ tọ́kọ rẹ̀ ò rí ọjọ́ pé mo dúpẹ́ ìwọ ló sì ti wọ 50 yìí látara bẹ́ẹ̀ ìfẹ́ lẹ́yìn náà máa ṣe sàrà látara bẹ́ẹ̀ ìfẹ́ ọmọ gbalẹ̀ lẹ́yìn náà máa ṣe sàrà ilé tó bá ti ń ṣe sàrà ọlọ́run bá láàmà kó bàtújẹ́ kó mẹ́ ẹni tí ò bí ma kọ́sàdúà hunalika da'a Zakariya rabbahu qala rabbi habli min ladunka zurriyatan tayyiba anabi wa Zakariya ó ní wọ ọlọ́run ọba mọ́sà fún mi lọ́mọ dáadáa innaka sami'ud du'a ọ̀ ń gbọ́ o ọlọ́run sì lóhun gbọ́ ọlọ́run sì fún lọ́mọ Suratu Al-Imran ayat 38 tó bá jẹ́ pé àìbímọ yẹn bá ní ṣe pẹ̀lú àárẹ̀ ẹ lọ hospital ẹ ṣe test country tì lẹ́yìn náà prophetic medicine àwọn àfáà kan mọ̀ tó ní pé àrùn ní bá ń dí ọmọ lọ́wọ́ wọ́n fún yẹn mú pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá àtàdúrà ẹgbàdùn ẹ sì bímọ lẹ́yìn náà kọ́ ọmọ yà yàkuyà kọ́ ọmọ yà boran ọmọ mi ò gbọ́rọ̀ ọmọ mi ti fẹ́ dìdàkudà ní ti bá àwọn lẹ́gbẹ́ òkùnkùn rìn ọmọ yìí ti mú gbó alákọ̀ọ́kọ́ ẹ máa ṣàdúrà fún owó bàbá máa ṣàdúrà fún mi ìyá náà máa ṣàdúrà fún mi ẹ máa gbọ́ wọ́n lé lérí òyìnbó bí kalimatillahi taama min kulli shaytanin wa hama min kulli aynin lama lẹ́yìn náà wọ bàbá àtìyá ẹ máa mọ́mọ́ yẹn lọ bí tí ó ti mọ gbọ́rọ̀ ọlọ́run ẹjọ́ máa gbàwẹ̀ Monday Thursday ẹjọ́ máa dìde lóru kọ́ máa kàṣí káàdù sọ̀bá olùmọ̀sá Citadel of Believer prayer 27 ẹ máa kà á láàárọ̀ ẹ máa kà á lẹ́yìn alásàrì ẹ máa dá àjòkó kọ́ máa kà á ọmọ náà yọ padà yí padà pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run bá wa ojú lápá ọ̀tá ní máa ranjú máyà lẹ́yìn náà àwọn tí wọ́n lé níká àwọn aláboró aláojú oorun tí máa dẹ́rù bá ní àwọn àlìjànú burúkú ọmọ kábákọ́rà sínú lẹ́yìn ẹ máa ka Falaki àti Nas kẹ́ tó sùn ẹ máa ka Kursi látara bẹ́ẹ̀ ọlọ́run máa sọ yín gbogbo ẹni tó bá sọ nǹkan nù tó bá ti sọ nǹkan nù nǹkan kan bọ́ fún ọ ní o ìyàwó bọ́ fún ọ ọmọ bọ́ fún ọ iṣẹ́ bọ́ fún ọ owó rẹ̀ sọnù nǹkan kan bọ́ fún ọ ó ní inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha wọ́n bá wí mo ṣe wí yẹn ọlọ́run bá lá yóò dáadáa padà dáadáa fún ọ yóò sì làákó mi musiba àwọn ẹlẹ́wọ̀n kan mọ̀ sí la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin fámílì tó bá ti wẹ̀ wọn ẹ sọ fún ẹni kọ́ ma ní la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ẹni tí bẹ̀ nínú wàhálà ayé kọ́nà ma ní la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ọlọ́run yọ kú bó ṣe yọ ànábì Yunus kú nínú ẹja tó wà ní sàlẹ̀sàlẹ̀ omi àdúrà tó múná ṣe nìyẹn ọlọ́run ma fi yọ ẹlẹ́wọ̀n kú èyí tí ó bá pààyàn èyí tó bá pààyàn kí wọ́n pa ní o kí wọ́n pa gangan náà ni oore tọ́lọ̀ ń ṣe kíni tọ́lọ̀ ń ṣe fún torí pé tí wọ́n ti pa kò ní ìyà lọ́run mọ́ ẹni wọ́n ti ṣe sẹ̀rí àlérí ẹni bí kò sí ìyà lọ́run mọ́ níparí ọ̀rọ̀ mi òun náà ní pé àǹfààní wo lọ́wọ́ àmì àdánwò alákọ̀ọ́kọ́ àárín àwọn àtọ́lọ́wọ́ dáa ọmọ ìyá àbádánwò bá ti dé ó súnmọ́ lọ́n fa kó o sì súnmọ́ lọ́wọ́ bá yẹ kò sí oore tó tó ọ wà lè súnmọ́ àfikọ́ bàdánwò kan ó dìde lóru orún ọ̀dá lójú ẹ onígbà tó ń gbá àwẹ̀ Sunday àbí onígbà tó ń gbá àwẹ̀ Monday àti onígbà tó ń gbá àwẹ̀ Monday àti Thursday àdìgbò tó bá fẹ́ sinú bẹ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá mú àdánwò yẹn kó fún ọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé máa ń pèsè rẹ la yazalu al-bala'u bil-'abdi hatta yamshi 'ala al-ardi ma lahu min khati'ah ànábì ní gbogbo ẹni tọ́lọ́wọ́ bá láàbá ń dáwò ọlọ́wọ́ bá yọ máa fi àdánwò yẹn pèsè rẹ títí tí ó fi máa rìn lérí rẹ tí ò ní sẹ́sẹ̀ kankan rẹ lẹ́yìn náà tanbihu min al-ghafla ọlọ́wọ́ bá aláà ó fíláṣì yàn pé ọlọ́bí parun padà yẹ ọwá gbé àdánwò yẹn àdánwò lọ́wọ́ fi dáyà padà ọlọ́wọ́ bá ní fa akátì náà bil basa ọlọ́wọ́ bá ní agbá wọn mú pẹ̀lú ìnira wàdọ̀rá agbá wọn mú pẹ̀lú àwọn àárẹ̀ ìrísìírísìí la'allahum yatadarra'un kí wọ́n lè padà sọ́dọ̀ wọ́ ọlọ́run Suratu Al-An'am aya 42 lẹ́yìn náà rọ́fù darajat mo ti sọ yẹn lẹ́ẹ̀kan ọlọ́run bá alá ìmọ̀ fi ń gbìyàn ga lọ sí ipò tí èyàn ò rò pé èyàn lè dé lọ́dọ̀ ọlọ́run wọ́n ní kọ́dà ń jọ́ lè kíyámà á máa jowó àwọn kan wípé àwọn eléyìí kí ló dé tọ́lọ́run bá alá wa kẹ́ wọn tó tó báyìí kí ló dé tọ́lọ́run bá alá wa sọ̀rọ̀ tó tó báyìí fún wọn wọ́n ní wọ́n máa sọ fún wa wípé ṣẹlẹ̀ àwọn tí wọ́n dúró tí wọ́n ń lọ yẹ wọ́n jazahum bima sabaru
jannatan wa harira bí wọ́n ṣe ń lọ yẹn àwọn aládàáwò ayé nìyẹn o wọ́n lè yẹn náà wọ́n máa wá rò pé irú àdáwò tó bá ìyá alágbájá ń jọ tó bá ìbá sì dé pé mi lọ bá kémi náà lè lẹ́tọ̀ọ́ sí ipò tó wà yìí lẹ́yìn náà èèyàn máa yá mi ànábì ní idha ahabba qawman ibtala tọ́lọ́ máa nífẹ̀ẹ́ àwọn àjọ kan ànábì yìí wa anna Allaha idha ahabba qawman ibtalahum tọ́lọ́ bá aláàbá nífẹ̀ẹ́ àwọn àjọ kan ọlọ́run bá aláwọ̀ dáwọn wò ìfẹ́ ọlọ́run bá làdáwò ìfẹ́ ọlọ́run làdáwò lẹ́yìn náà ìmọ̀jẹ́ yóò túbá ń bí ẹ̀ṣẹ̀ ìmọ̀jẹ́ yóò túbá ń bí ẹ̀ṣẹ̀ ẹlòmí ò sẹ́sìn náà máa ń torí pé ọlọ́run bó lọ́wẹ́ owó tí ò rí mọ́ ọlọ́run fi dá padà sójú ọ̀nà ẹlòmí ò kéèké àmì lẹ́rìí torí àdáwò ló fi di pé ó ń sin lọ́hùn ẹlòmí yìí máa ń lọ kílọ̀bù torí àlàáfíà ní òjò lọ́mọ́ tó bá wá gbádùn tán tọ́mọ bọ́lọ̀ ń ṣe tó kọ̀ wá ní mutí mọ́ a ní ha ẹ má mutí ọtí ọ̀dá o bọ́lọ̀ bá sì fàdáwò kan di ọtí kò ní ṣe kí ni kò ní fi ilẹ̀ adé pé ìmọ̀ jẹ́ kẹ́yìn òtúbá lọ́dọ̀ ọlọ́run níparí ọ̀rọ̀ mi òun náà ni pé alìbàlá rahma rahma ọlọ́run bá ní o ọlọ́run ulaika alayhim salawatu min rabbihim wa rahma àwọn tó bá ṣe sùúrù fàdánwò á kẹ́ wọn á ṣàánú wọn wa ulaika humul muhtadun àwọn ni wọ́n bẹ lójú ọ̀nà o asbabul amn inda nuzulil bala tádàwọ̀ bá dé gbàrà báyìí alákọ̀ọ́kọ́ kọ́ rántí pé ó ti wà nù kádàrá rẹ̀ kọ́ dẹ̀ ṣe sùúrù fọlọ́run ajabal amril mu'min ànábì ní ìmọ̀ ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo inna amrahu kullahu khair gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní ojoojúmọ́ dáadáa ni wa laysa dhalika li ahadin illa lil mu'min olùgbàgbọ́ òdodo lọ́rọ̀ rẹ̀ máa ń jásí dáadáa ní ojoojúmọ́ ayé in asabatu sarra'u shakara tá a bá ṣe lóore yóò dúpẹ́ fa kana khairan lahu kó dúpẹ́ náà lóore fún wa in asabatu darra tá a bá fara ní àbá fún ládánwò kan sabara yóò ṣe sùúrù fa kana khairan lahu kó ṣe sùúrù náà lóore fún tó o bá ṣe sùúrù kí ló ṣe bàbá ọ̀kan máa ń sọ̀rọ̀ kan ó ní àdánwò ọwọlé ọwá lè jáde pé ìwọ fẹ́ wọ́n ní yóò wá lọ́lẹ̀ pé àwọn yòókù rẹ̀ wá yóò sì gbẹ́ni lọ́wọ́ sọ́wọ́ gbé ọ̀kan náà lórí tẹ́lẹ̀ àbí yóò wá lọ́lẹ̀ pé àwọn yòókù rẹ̀ wá yóò wá kẹ́ni lọ́wọ́ yóò wá tẹ́ni sínú yàrá rẹ̀ àti pálọ̀ kálukú wọ́n wá jókòó síbẹ̀ eríṣiríṣi àwọn àdánwò ọ̀tọ̀ọ̀tọ̀ owó rẹ̀ sọnù òun ronú ó tó wá ní hypertension stroke ló kù yẹn lẹ́yìn stroke kọ́ ọwọ́ sàárè lò àmọ́ tó bá pẹ́ qadarullah wa ma sha'a fa'al ọlọ́run kọ́ bẹ́ẹ̀ ni àmọ́ tọ́lọ́run fi ṣe ara rẹ̀ balẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ nígbà tó wù kankan sọnù ní ọwọ́ rẹ̀ lẹ́yìn náà kọ́ gbà pé àdánwò tó ju èyí tó kàn lọ ó wà lọ́dọ̀ ọlọ́ lójoojúmọ́ ní kọ́ máa rò pé tèmi yìí kéré ní tẹlomi tèmi yìí kéré ní tẹlomi yẹn ní mo fi hàn lọ́kàn balẹ̀ pé tèmi yìí tún kéré nínú ní tẹlomi lẹ́yìn náà kọ́ wá mọ̀ yìí pé gbogbo àdánwò tó bá bọ̀ pátá ọlọ́run bá là yóò fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ yóò sì fi gbé ọgá ní ìlú àlìkìyàmà tàbá wá ní àdánwò da àbí àdánwò ọ̀dá èwo láàmú mẹ́sìn sádánwò da àbí ọ̀dá sádánwò da àbí ọ̀dá àdánwò da àmọ́ àgbọ̀dọ̀ tọrọ ẹ̀ àdánwò da àmọ́ àgbọ̀dọ̀ ṣe kíní àgbọ̀dọ̀ tọrọ ẹ̀ tọ́ba wá dé kágbà pé dáadáa ló dé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين